ló lè sọ bó bá kàbàjà tálámọ̀ àfàmàwò máa lórí àfọlọ́run láàmọ́ a ò ní bọ́ sọ wá bínú ẹni májẹ̀mú o. Ilé ayé kún fún àríkọ́gbọ́n ẹgbọ́n ta ló lè mọ rírọ́ àfẹ́ni Ọlọ́run bẹ̀rẹ̀ yìí fún ọ orí wa ò ní gbà. Father, in the name of Jesus. Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun gbòǹgbò ìdílé Jésè a pè ọ́ a yìn ọ́ lógo. Bàbá wa gba ọpẹ́ wa, bàbá wa gba ìyìn wa. Ẹ kà wá mẹ́ni tó ṣe ìsìn lénìí, ẹ tún kà wá mẹ́ni tí ó ṣe tọ́lá. Ẹ wá kà wá mọ́ àwọn tí ó sìn yín títí ayérayé. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Hallelujah. Ó ti bẹ̀rẹ̀ àbí? Ok, mo ti gbọ́ ẹ. Mi ò fẹ́ gbọ́ pò ní wá o. Ok, a máa dúró there. No problem. Ok, ó dàbọ̀. Bídèmí, sàlọ́ tí wọ́n fún appointment lórí fóònù. Àbíkẹ́ mò ń bá sọ̀rọ̀. Wọ́n Sàbíkẹ́. So ibo ni wọ́n Sàbíkẹ́ ń lọ? A ní meeting ni. Meeting lé ní Sunday. So ẹ̀kún wálé kó máa sinmi. Bídèmí. Èmi, Àbíkẹ́, Bísọ́lá. Mi ò sọ pé mi ò mọ gbogbo yín. What I'm telling you ni pé èmi Sunday yẹ kó wálé kó máa relax ni. Bó ló tún lọ? I'm sorry, but you know it's important. So time wo lè fẹ́ parí meeting tó fẹ́ lọ ṣe é sí? Ó dàbí ẹni pé I think 4 hours. 4 hours kí ló dé? Ẹ fẹ́ overthrow chairman níbi iṣẹ́ ni. See, let me tell you something. Máa fún ẹni just 2 hours. Torí pọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ ni. Mo ṣe fẹ́ àlàyé kó lọ. Just 2 hours péré ni máa fún ẹ kó fẹ́ lọ́kọ̀ lè fi padà. 2 hours. I'm not joking o. Ó dà mo ti gbọ́ yín. 2 hours. Tó bá kọjá 2 hours yẹn, máa tilẹ̀ pé yóò ní wọ́n nílé o. Okay, 2 hours. Mo ti gbọ́. Huh? All right. Ẹ ṣé. Yeah. She gonna drop it or drive yourself? No. I'll find my way. Are you serious? Yes, I'm sure. Oh, that. Ẹni máa dàgbà láyé àgbàgbé bá ọ ṣẹ̀rí máa jẹ̀ mọ́. Ẹni méjèèjì ní láti settle nǹkan tó wà láàrin yìí. Cause mo rántí the last meeting, ọkọ mi gan bínú sí mi. And look at today, it's past 8 mi ò tí lọ sílé. Kí lẹ fẹ́ kọ́kọ́ mi tún máa sọ? Kárẹ́ kájà kò lè dàbí ọ̀rẹ́ ta tí ń ṣe bọ̀ látẹ̀yìn. Kí ló tún lè dàbí? Arímájà kan ò sí. Ajá má parí. Òun ni kò dáa. Àbíyò. Ẹ wò, mo mọ ìwọ̀n ara lé mi, kò kí ń ṣe èbú o. Ọ̀bọ ti gbó wá, ìjímèrè ti jù wá. Àwọn méjèèjì dédé àgbàdo náà ṣọ̀rẹ́ ara wọn. Tó bá dẹ̀ tún láwọn ò ṣọ̀rẹ́ ara wọn mọ́, kó kálukú pẹ̀pẹ̀ kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Simple. Àbíkẹ́. Ẹ wò, ewúrẹ́ tèmi ò lóhùn ò bá gùtàn ṣe. Àmọ́ ìgbà tí àgùntàn ẹni yẹ òun òbí dúdú nǹkan. The two of you should better listen and listen good. Èní lẹ máa parí nǹkan tó wà láàrin yín. And so that we can go back to the way we were before. Àbí kí lórí sọ ọ̀rẹ́ mi? Kí ló tà lè go back tí bá a ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀? Nǹkan tí mo fẹ́ gbogbo náà nìyẹn. Ẹ parí ìjà tó wà láàrin yín. Okay. Gbogbo yín lẹ mọ̀ wípé onínú fùfù ni mí. Tí bá ti bínú mi, ó ti tán síbẹ̀ nìyẹn. Ó ti tán nù mí pátápátá. Àbíkẹ́. Ọlọ́run, ó ti tán nù mí pátápátá. Bísọ́lá, ìwọ ńkọ́? Ẹ wò, èmi ò bá jà tẹ́lẹ̀ o. Òun ló ń bá mi jà. Ìyẹn ti tán báyìí. Ti tán nìyẹn. Àbíkẹ́, báwo ni nǹkan tí abẹ́ discuss last time? Oh, ọ̀rọ̀ ṣẹ́. Yeah. Let me speak Lanre. Okay. Tó bá ti get dáadé tó ti bá wọn sọ, whatever tó ń bá sọ, I'll feed it like that. Thank you so much. Shh. We are friends. So o ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Jẹ́ kí ni nǹkan tó ló fẹ́ rí mi fún? Kó ṣe nǹkan tó rí le. Ó ṣe àmọ̀rẹ́ mi Bísọ́lá ti máa ń sọ fún yẹn. Okay.
ó nídìí iṣẹ́. So wọ́n wò pé tí bá bẹ̀ sọ bí o lè bá dáàdì sọ kí wọ́n help ẹ. That shouldn't be a problem though, but there's no space in the branch to them. But I can speak my father. I try a lot about that, so maybe your branch. You know, they were position company branch. Talk about your mind to bow under or something. Thank you. Mi ò mind wo ọ̀dọ̀ mi gan. Branch ọ̀dọ̀ wa gan ló mi kò ti ṣiṣẹ́. Thank you very, very much, honey. Thank you. Thank you very much. Thank you. I don't even know how to thank you. Bílẹ̀ mi bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. Kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún? We are friends. Wo ó ti rẹ̀ mí. Mo dẹ̀ ní iṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe because I have some files tí mo ń treat lọ́wọ́ lọ́fíìsì. And immediately I'm done with it, I'll transfer it to you. So ìwọ náà ṣiṣẹ́ lórí ẹ̀. Okay. Ṣé kíákíá ni? Ó fọ́ ni. Kìnìún ní kí Ọlọ́run fi ẹran tó máa pàdé òun. Ó wáyé tó bá ti fi òun tán. Kó yọ̀ǹda òun kó tún wá padà lẹ́yìn ẹ̀rùn. A jẹ́ wípé a máa ríra later nìyẹn. Yes, èmi rí ẹ náà. All right then, ẹ ṣé. Thank you. Hey, oh, iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. Olúwa ó ṣé o. Thank you. Báwo ni iṣẹ́ lè ní? Dáadáa ni. Ọ̀rọ̀ wa ṣeun. Ṣé tí wàá kàn jẹ? Mi ti jẹ́ ní tí ń jàre. Ẹ má bínú pé mo pẹ́. Bísọ́lá ló jẹ́ kí n pé ó ṣe get iṣẹ́ ní sí company wa ni and I dey try láti put it through one or two things. So o ti padà get iṣẹ́ sí ọ̀dọ̀ yìí? Yes. Láì inú mi dùn gan. In fact, inú Àbíkẹ́ gan dùn. Yeah, that's good. Ṣorí inú ẹ̀ gbọ́dọ̀ dùn torí àti iléeṣẹ́ Nàìjíríà ń sin ó hard gan. Tí wọ́n bá jẹ́ ààrẹ ọpọ́n báyẹn kí wọ́n máa dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ni. Yes. And Àbíkẹ́ náà tiẹ̀ try. Tó bá jẹ́ ọ̀rẹ́ mi ni, a máa fílẹ̀ kó máa ṣiṣẹ́ kọ̀kọ̀ mi. Do you understand? So I'm like very happy for her. You know what? You have to be very, very careful. I mean, gbogbo yín. What you saying? Ẹ má jẹ́ kí nǹkan tí ó tó nǹkan kó dá yín rí o. Ó ti bọ́ sí. All right. So ẹ ṣe bára yín ṣe kí ẹ máa ṣe lọ. So kí lẹ máa jẹ sí? Kí ni mo lè jẹ náà? Àbíkẹ́, ó yẹ kó rántí bọ̀bọ́ yìí nígbà tá a wà ní secondary school. Olúwatósìn Bọ́lájí. Bọ́lájí, bọ̀bọ́ tó máa ń ṣeré pa gan tó burú yẹn. Ó gẹ̀ẹ́tẹ̀. Mo bá pàdé ní bank níjẹta. Yes. Ṣé wàá ṣe nǹkan bẹ́ẹ̀ ni àbí kí ló wá ṣe ń bà? He now works at the bank. Ó gan ló attend sí mi. In fact, a jọ sọ̀rọ̀ pàápàá kí n tó kúrò. Bídèmí, stop it. Bọ́lájí ní bank, ṣó fẹ́ rọ̀ báǹkì ni? Bọ́lájí tó yẹ pé ìgbà tá a wà ní school, mọ̀ bọ́ tó ń sọ yìí o, kò ń gbé class rárá. Mi ò rí nǹkan kan nu fújú ẹ̀ ju conductor tàbí kó ta ẹran nìbàdàn tàbí bóyá kó ṣe bọ́là. Báwo ni Bọ́lájí kí ló lọ ṣe ń bẹ̀? Kò jọra wọn náà Bọ́lájí. But for me now, ó lè ti change lẹ́yìn tẹ́ kúrò ní secondary school now. Ó ti pẹ́ and anything is possible. Bísọ́lá, ó ní láti mọ bọ̀bọ̀ ẹ̀. Má tiẹ̀ dá lóhùn, ṣebí ìwọ náà máa ń jí mi wọ̀ nígbà tá a wà ní secondary school. Ó ṣe wá jẹ́ wípé ìwọ ló wá jẹ́ ọ̀gá mi. Bídèmí, èmi jí ẹ wò. Ṣé ẹ tún rí o? Ẹ rí o. Ìkọ́ tó máa ń ṣẹlẹ̀ lé ìwọ lísìn o. Bídèmí jọ̀ọ́ bá mi ṣe assignment mi. Wà á dẹ̀ bá mi ṣe. Ṣé yẹn mi pé mò ń jí ẹ wò ni? Ó máa gbọ́ nǹkan tó rẹ̀ ń sọ. Má tiẹ̀ dá lóhùn. Lọ́kàn sí ẹ nìyẹn. Man propose and God dispose. Àbí o. Bá mi sọ fún. You're very, very right. Hi. You're welcome. Thank you. Ẹ káàsán sir. Good afternoon, sir. How you doing? Good. Bísọ́lá, meet my husband, Ọlánrewájú. Ọlánrewájú, this is my friend. Bísọ́lá that I discussed with you. Oh, okay. Hi. Nice to meet you. Welcome to this place. Yeah. Alright then. And thank you very much, sir, for helping our friend. It's nothing. No, it's okay. Have a seat, let me get you some. Okay, thank you. I'll be right back. Yeah.
let me quickly go get my files so you can go through for me as well. Okay, I'll be fine. Okay, sir. Thank you. Yeah. Bisola. Larry. Mo ti kó ọmọ atare sínú èpo ẹ̀pà. Mo sì ti kó èpo ẹ̀pà sínú ọmọ atare. Ẹ má dalẹ̀ ara yín o. Inú pákà la ń gbé ìgbín lónìí kára wọn. Gbogbo ibi tá a bá ti ró dídẹrẹ́ àtòun àti kó díẹ̀. Ọya ẹ gbé sílẹ̀ ayé lẹ́nu kẹjọ. Ó dà bẹ́ẹ̀. Ẹ̀yin méjèèjì ẹ wá wọnú igbó lọ báyìí. Ẹ lọ bára yín lájọṣepọ̀. Lẹ́yìn tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ tán, ó ti dèwọ̀ fún yín o. Ìwọ obìnrin, ọkùnrin mi ò gbọdọ̀ gorí ẹ mọ́. Ìwọ ọkùnrin náà, o gbọdọ̀ gorí obìnrin mi o. Ó yá, ẹ má lọ. Ibo lẹ ti rìnà pàdé? Mọ́mí wàhálà wà o. Ẹ ní believe pé Àbíkẹ́ ọ̀rẹ́ mi tó bá mi wáṣẹ́, òun ni ìyàwó lé Láre. Kódà gan company tá ti ń ṣiṣẹ́ Daddy Láre lónìí. Ṣé o ti wá ṣàlàyé gbogbo ìṣòro tó ń dojú kọ pọ̀? Mọ́mí mi àti ẹ̀ ò tí ì ráyè sọ̀rọ̀. Wo ẹ láti ríra kẹjọ sọ̀rọ̀ ni o, wàá wá àyè yẹn kẹjọ sọ̀rọ̀ ni o, so that wàá lè sọ gbogbo tó ń dojú kọ, wàá lè sọ fún. Mo ti gbọ́, máa gbìyànjú. Láre. Kàyéfì, àfi bí ọ̀rọ̀ àkùkọ èdè tó ní lọ́jọ́ tí mo bá gbọ́ nǹkan tí mi ò gbọ́ rí. Ayé pín sí méjì lójú mi. Ṣé pé nǹkan tó wà láàrin wa àti Uncle Láre gùn tó báyìí? Ó gùn jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ mi ò fẹ́ jẹ oyè ẹlẹ́jọ́ ṣàyí tó dùn. Torí ẹ̀ ni mo ṣe ṣẹ́nu kù. Ó ga o. Kí wá ló fẹ́ ṣe sí báyìí? Ìwọ náà ni mo need kó help me. Mo fẹ́ kó arrange bí mi àti Láre bá ṣe máa ríra. Torí ọ̀rọ̀ wà tá a fẹ́ bá sọ. Màá gbìyànjú agbára mi. But kí wá jẹ́ kó work out? Hello, Bisola. Ẹ káàbọ̀ sá. Ṣé kò sí wàhálà ọkọ̀ ṣá? No, at all. Kò sí nǹkan kan. Are you sure? Very well. Okay, no problem. Baby, how far? Hope my food is out. Ó ti wà set. All right then. So, later, eh? Bídèmí, jẹ́ kí mi wá máa lọ. A máa ríra ọ́fíìsì lọ́la. All right, no problem. Okay, jọ̀ọ́ má gbàgbé mi o. No problem, ọ̀rẹ́. ẹ wo bí ọ̀rọ̀ báyọ̀ ọmọdé burúkú ó kojú ẹ̀yìn yọ ọjọ́ tabolúwere kọ́ ní ìjà ni. Èmi àti ànílé continue. Kí ló dé? Nítorí I am now a born again Christian. Ọ̀nà òde ìgbà nìkan náà. Mi ò fẹ́ kó rí gẹ́gẹ́ bíi pé mo ṣe kà fún mi. Nǹkan tí bí bó ṣe máa rí. Ó dẹ̀ ṣe wọn lọ́hùn ló ń ṣe nǹkan yìí. Màá fẹ́ ká gba kádàrá and let it be done for me. But Láre, ó sọ fún mi pé wàá fi ìfẹ́ tàn mí dókè ìgbẹ́tì wàá wá gbaṣọ lára mi. Má rò bẹ́ẹ̀ o. Má rò bẹ́ẹ̀ o. Mi ò nífẹ̀ẹ́ o. Mi ò fẹ́ kó rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bíi pé mo yàn ẹ́ jẹ o. Mi ò yàn ẹ́ jẹ. Àkọọ́lẹ̀ ti wà. Bó ṣe wọn lọ́hùn ló ń ṣọlá. Kádàrá ti ṣọ́ ẹ ni. Bá a ṣe wáyé páàrí bẹ́ẹ̀ náà la máa rí. Dúró náà, ṣé kó sọ pé ó lóyún fún mi nígbà kan? Báwo ló ṣe ṣe? Mi ò ṣe bá kankan, ọmọ ni mo fi bí. Bẹ́ẹ̀ ni, ọkùnrin. Bu àjàmọ́lẹ̀ àwọn fẹ́lẹ́ bonú kò jẹ́ kárí kan àṣírí àti lóòótọ́ ni pé ẹni tó kú àtẹni tó sọnù máa pàdé tó bá sọ fún mi wípé àwọn tó ń fún ẹja lóúnjẹ ló ń tún ṣekú pẹja màmá sọ pé rọ ni àṣeyàn burúkú ni àṣeyàn yẹpẹrẹ ni àṣekò tiẹ̀ séèyàn lára ẹ̀ rárá láǹrè àṣẹ níbi ní ẹ tó ń pọnmọ́ rẹ balùwẹ̀ àṣẹ ò tiẹ̀ jámọ́ nǹkan kan rárá ó ga gan o.
bá bínú tó bẹ̀rù jù bẹ́ẹ̀ lọ nítorí mo mọ̀ pé mo ti ṣàṣemáṣe náà mo náà ti wọ ọ̀dájú ẹ ṣáàjọ ìdáríjì mi ó ń ṣèdùnnú mi náà. in tó wọ̀n láti inú ẹ wá òun ló ṣe àwa là dé fúra tó dé bá mọ̀ pé èèrà ti ọ̀fẹ́ pòpòrò dẹ̀nu ni èmi ò ní fọmọ ti tèmi jíǹkì ẹ̀ débi tí wàá mọ̀ tí wàá ṣe bàṣubàṣu fún mi tí wàá fún lóyún tí wàá wá pátí síbi kan tí wàá rí ìrìn àrè ranu lọ àbí bẹ́ẹ̀ kọ́. ẹ má bínú ẹni tẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò jẹ́ kó tó pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ ẹ ṣáà dáríjì mi ẹ dáríjì mi ẹ fi èdè inú kẹ dáríjì mi. mi ò ní láti tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ tèmi ìṣẹ́ Ọlọ́run tó ń dáríjì yàn ọmọ ẹ ní kó famọ́ra kó wá bó bá ṣe bẹ̀ tó máa gbọ́ Ọlọ́run á dé dáríjì. Damilare, mo fẹ́ I'll tell you that I'm sorry, okay? No, would you mean? You ṣáwọn yẹn ló ń wọ́n wá bẹ ṣeré ni kò yẹ. Nǹkan tí mo ṣe fún dáríjì mi henceforth mo máa make sure pé mo tọ́jú ẹ̀ and I take good care of the mother as well. Okay? Thank you, good boy. So ṣe jẹ́ nìyẹn díẹ̀. Mo sì nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé màá send owó díẹ̀ sí ìyá yìí kí owó máa bá mi fún yín ní little of it and fún Damilare náà mo kí n tó lọ máa fún ní cash nínú mọ́tò mi ẹ jẹ́ kí Damilare ṣì wà lọ́dọ̀ yín for the meantime tí máa fi settle gbogbo nǹkan tí mo need láti settle then I'll come pick them both up and then. O need láti sọ pé ká tọ́jú ẹ̀ àwa náà mọ̀ pé àgbélébùú wa ni a dẹ̀ ti ń gbé látọjọ́ ẹ̀ kò dẹ̀ ní ever sùn wa. májẹ̀mú ni májẹ̀mú jẹ́ for the meantime ká máa ronú jinlẹ̀ ká wọ́n fún ìbò lẹ̀ for the meantime ìbò tó ṣe títí tí ẹ̀ náà lọ́pọlọ nìyẹn tó gbéra lẹ̀ fún ẹ tó jẹ́ kó bá yóò wọ́n jẹ́. ìkọ̀kan lèèyàn máa ń yẹsẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ nígbà tó ti gbà láti tọ́jú Dámiláre àmọye àwọn ọkùnrin ló wà níta tí wọ́n wà rẹwà bíi tẹ̀ láti fẹ́. You just have to pick one and then you move on with your life. Kò kí n ṣe pé mi ò rọ́kùnrin pè mí àmọ́ ẹ̀rù ń bà mí ìmùlẹ̀ tó wà láàrin mi àti Láre kò jẹ́ kọ́kàn mi balẹ̀ mo tún gbìyànjú mo lọ sọ́dọ̀ pásítọ̀ bóyá wọ́n ti bá mi wá nǹkan ṣe sí pásítọ̀ jẹ́ kó yé mi pé ìmùlẹ̀ fẹ́ wà láàrin mi àtẹ̀yàn kan tó dẹ̀ yé mi wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi pé ọjọ́ tí ọkùnrin bá gun orí mi wàhálà máa ṣẹlẹ̀ ìdí nìyẹn tí mo ṣe dá dúró gbogbo ló wá dúró. Ọlọ́run má jà níṣòro láì wá ní Elédùà má jà ìṣòro láì gbogbo wa torí eléyìí máa ń tójú sú mi eléyìí máa ga alágàjù. ọgbọ́n o àṣẹ rẹ ni kò fi sọ̀rọ̀ akọni ní fàìbà rẹ àfìtìtẹ̀ hàn ní ìbà rẹ ìbà bàbá ìbà yèyí iwájú ọpọ́n ogbọ́ ẹ̀yìn ọpọ́n ogbọ́ olùmúlọ̀tún ọlọ́kànràn lósì àárín ọpọ́n ìta ọ̀run àárín làràbà dáfà tiẹ̀ ló tún fẹ̀. ẹni tá a bá kí a kí ẹni tá a bá yìn á yìn òwúkọ́ lọ́mọ aráyé ọ̀bá yìn orí rẹ ni wọ́n fi ń gbági nínú oko ọ̀sán orí kọ̀ ikọ̀ ń sá o mọ̀nà tán o tún ń béèrè ọ̀nà. mọ̀nà tán o tún ń béèrè ọ̀sá orí kọ̀ awo bàbá mi ò mẹ́ni kankan bàbá mi ò tún múyàn kankan
Adákẹ́jà kí ló dé mọ́ dà láàmú. Gbogbo èrò ọkàn mi ni pé bí bàbá ò bá mú àwọn kéékèèké tí wọ́n ṣojú bẹ́lúbẹ́lú yìí bóyá yóò mú ìtí ìyá wọn yìí tó dàgbà láàrin wọn. Bó bá tiẹ̀ pa oúnjẹ fún bàbá mi tó pèsè oúnjẹ fún bàbá mi bóyá ọdún kan ọdún méjì kó tó bá ká tó mú ẹlòmíì ló wá ní kò mú nǹkan kan yìí o. Adákẹ́jà mọ́ dà láàmú. Kò burú ẹ̀yin ẹ máa lọ ẹ wọlé lọ. Awo kí là á ṣe báyìí o. Ma, wọ́n ti yí mi wọ láti head office pé meeting only from now till next month, ma. Why? Kò yí mi náà, ma. Good morning, ma. Oh, morning. Àwọn files yẹn lélẹ̀, ma. Ibo làwọn files wà tẹ́lẹ̀? Ọ̀dọ̀ Miss Bisola ló wà. So ìgbà tí wọ́n ṣe tán náà ni mo ní kí n kó wá sọ́dọ̀ yín, ma. Listen, from today on, ẹ má kó ẹni file sọ́dọ̀ Bisola mọ́. Yes, ẹ má kó lọ sọ́dọ̀ Bídèmí. Tí Bídèmí bá ti wá treat ẹ̀ tán, ẹ return ẹ̀ sọ́fíìsì mi. Okay, ma. Àmọ́ ṣé kò sí nǹkan kan ṣá? Not at all. I just want to change the system for a while. Okay, ma. Yes, ma. Yeah, you can. Yeah. Thank you. Bye. Thank you, ma. Yes, ma. Kí ni gbogbo rubbish tàbí kẹ́ máa bá mi pa fóònù? Ṣé toró lẹ́nu nílé iṣẹ́ yìí ó believe pé òun lè máa behave anyhow? Farabalẹ̀, kí ló ṣẹlẹ̀? O lè imagine, ó sọ fáwọn staff pé wọn gbọ́dọ̀ gbé fáìlì wá sọ́fíìsì mi mọ́. Why? I don't know. She's in better position to explain. Bisola, you have to be very careful with Abike. Ṣé mo pé o ní wàhálà èèyàn ni? Èmi tí mo jẹ́ ọmọ ìlú ẹ̀ gan, mo mọ wọn ara mi lọ́dọ̀ ẹ̀. But kí ni nǹkan tí mo ṣe fún gan? Jode mi, jẹ́ kí n lọ find out nǹkan tó ṣẹlẹ̀. Wo sórí ọkùnrin díẹ̀ báyìí nínú ọ̀rọ̀ wọlé ẹ̀ka mọ̀tàn because a lot of secrets no man keep from wa. But all right to so. I agree with you. But nǹkan tẹ́mi kàn rò ní wípé kódà kí obìnrin máa claim, equal rights pẹ̀lú ọkùnrin. Yes, it's not right. Obìnrin tó bá ti ń claim equal rights pẹ̀lú ọkùnrin, ó ṣetán láti gbé oúnjẹ báyìí fún olóńgbò jẹ. Èmi tó ń wo yìí, èmi mo gọ̀ jù dùn lọ. Tọ́kọ mi bá ń bínú báyìí, ẹ̀bẹ̀ ni mo máa ń bẹ̀. Gbogbo nǹkan dẹ̀ máa tún fi tẹ́ lọ́rùn. Ọ̀rẹ́, ó tọ́ kó ṣe bẹ́ẹ̀. Ọkọ wọn lóde lọ́pọ̀lọ́ ṣe gbé tiẹ̀ kàn sẹ́yìn. Àbí o. How may I help you? Mo kàn ní kí wọ́n ṣe ń lè sẹ́yìn nìyà. Thank you. As you can see, we are having a private discussion here. And it has to do with marriage. Ó dẹ̀ mọ̀, ẹni tí ò dókun rí kò lè ròyìn bókun ṣe rí. Àbí kí ló ní mo sọ̀rọ̀ mi? Bóyá kó máa lọ sọ́fíìsì. Máa wá rí ẹ tí n bá ti ṣetán. Ẹ ǹlẹ́ o, ẹ wo, ohunkóhun tẹ́ bá fẹ́ bá wa sọ ní bíbá, ẹ dákun, ẹ ṣe ń kí á kówó o. Torí tí bàbá bá bẹ bá wa ń bíbá, ẹ wo, ń tà sọ̀kalá máa sọ. Ẹ ṣe gidi gan. Àwa náà á nọ́rọ̀ púpọ̀. A kò fẹ́ sọ fún yín pé ẹ gba Jésù lé Olúwa àti olùgbàlà yín. Ọ̀rọ̀ Jésù yìí náà ni. Ó dà ń gbọ́. Ẹ gba Jésù lé Olúwa àti olùgbàlà yín. Kẹ́ lè bá ní ìyè àìnípẹ̀kun. Bíbélì sọ wípé ẹnì kankan nínú yín ò gbọ́dọ̀ kú láì ṣe pé kó ronú pìwàdà. Jésù Kristi ni ọ̀nà ìyè àti òtítọ́ tó já sí wípé ẹni tó bá gbọ́ ojú ọ̀nà náà yóò dé sílé ológo. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kọ̀ yóò wọ ọ̀run àpáàdì. Èṣù jẹ́ ọ̀tá Ọlọ́run, ó sì ń wá ẹni kúnra kẹ́ bá lè pọ̀ sí i. Àmọ́ ẹnikẹ́ni tí ó bá dúró ti Jésù ṣinṣin yóò rí ọ̀run wọ̀. Jésù nífẹ̀ẹ́ mi àti yín. Ó nífẹ̀ẹ́ wa dáradára. Bíbélì ní pé nítorí Olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa. Wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́
yóò ní ìyè àìnípẹ̀kun Makerebo Cynthia ìjẹ́ tí wàá ṣetán láti gba Jésù Kristi ní Ọlọ́run àti olùgbàlà yín báyìí. ṣetán bo jàre mo lè lọ tí ń ṣetán. mo fún yín lẹ́kùn. ẹ̀gbẹ́nu òsì láhùn eré yín burú ẹ̀yin ń bá Jésù relé wọ́n ní iṣẹ́ ṣetán ẹ fẹ́ ṣetán kẹ́ ẹ kú kí gbòòrò gbé yín àbí ńgbà wá rí mi tí wọ́n ṣẹnu pẹ́jú bẹ́ẹ̀ ìwọ kúkúrú yìí tọ́ ṣẹnu pẹ́jú bẹ́ẹ̀ yìí ńgbà ò rí mi o wá ń sọ pé bàbá lóde òun o ẹ ti sọ fún ọ tẹ́ ẹ bá sọ fún ọ ṣáwọn ò dùn ó ẹ ǹlẹ́ jàre ẹ dákun ṣé ò sí nǹkan mo ní ẹni tí máa ń ṣe ń ṣe tán lọ. pé tó bá gba Jésù Kristi ní Ọlọ́run àti olùgbàlà wọn wọ́n ní ìyè àìnípẹ̀kun. àbẹ́ ẹ̀rọ lọ́rùn ara mi sì bù má sọ kí wọ́n bá lè rí ìyè àìnípẹ̀kun ẹ dákun láyé ọmọ mi ṣé ọmọ tí ẹ ń pè ní ìyè ìyè kéèyàn ò mọ bẹ kọ́ mọ ṣẹ̀mí àbí ẹ̀yin níyè báyìí ó yá kí n gbé káwọn ọmọ wọlé kí wọ́n bá mú bọn àbọ̀bí àbádà kí n pa kan nù yín kó lè yè padà. ẹ má ṣe yẹn sọ. ńgbà sì wá ń sọ̀rọ̀ pé ẹ̀yin o kí wọ́n ká lọ sọ́dọ̀ Jésù o kí wọ́n fi èṣù àti iṣẹ́ rẹ̀ lẹ̀ o ń bọ́lẹ̀ ti réṣù. tí ìbá ṣòjòrò táwọn èèbò ṣe ńgbà tí wọ́n wá tí wọ́n fẹ́ kọ Bíbélì ọwọ́ yìí wọn ò rókọ tí wọ́n pè Sátánì wọ́n wá pè léṣù ṣé Sátánì lèṣù èṣù tí àwọn bàbá wa ń bọ ní èṣù èbìtà èṣù ọ̀dàrà èṣù ọ̀gọ́ láàfin ọmọ ẹlẹ́bọ tí jorí ẹran ń lọ láàrin ẹ̀pà bàbá hàn fí ọpẹ́lọpẹ́ gíga tí bàbá ga ló já mọ irú ẹbọra tí látọpá ṣe èṣù mọ́ ṣe mí ọmọ ẹlòmíì ni ó ṣe. bí àrùnmọlẹ̀ ti wà tí àwọn òrìṣà wà àwọn ẹni oríṣàdà àwọn tó lódùmarè kankan dà lákàndà bíi Muhammadu lọ́dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n bá tiẹ̀ dárúkọ yún wọn a máa ṣe sallallahu alaihi wasallam. lọ́dọ̀ yín kìsẹ́nì náà ẹ̀yin náà ní Jésù lọ́dọ̀ wa kí ló fún yín ní èrò pé a ní nǹkan àwọn ẹni oríṣàdá wà àwọn òrìṣà aláwọn rúmọlẹ̀ èyí tó dàbí àwọn màláíkà lọ́dọ̀ tẹ̀yìn bẹ́ẹ̀ náà lè burú wá tẹ́ mùsùlùmí a máa pè ń sáyà àtì àwọn kìsẹ́nì yín wọn máa pè ń dímọ̀ àbí dẹ́mọ̀ àbí kílẹ̀ máa pè àwa náà ní àwọn ẹni oríṣàdá bí Ògún Ṣàngó lákàáyé ẹ̀dùn ajé olúwọ̀n ẹ̀gún òṣùṣù ti kọ rẹ̀ lóbe a ní Ọbàtálá Ọbàtárìṣà oníṣẹ́ṣẹ́ fún ajímọ̀jẹ nǹkan tó léegun apàgbúnjẹ lẹ́yìn karahun kó ló kọ́ ọmọ kú kígi ọkọ̀ bẹ̀rẹ̀ mọ́ yọ ẹ wá wáyìn ẹ wá ní nǹkan kọ sí èṣù àtẹ̀sẹ̀ lẹ̀ ẹ dákun ẹ mọ̀ jàájà o ẹ mọ̀ lọ. a lè jàsà a kò fẹ́ jíṣẹ́ Ọlọ́run fún wọn ni. akùn ǹjẹ́ níwọ̀ tiẹ̀ mọ̀ lọ́hùn. bẹ́ẹ̀ ni sà. tó o bá mọ̀ lọ́hùn ni ọba mọ̀ pọ̀ lọ́hùn tí ń gbé àárín tí a ní ìkáwọn ìbò tó dé. Olódùmarè kábíyèsí Olódùmarè olódù tó láre alábẹ́nú àṣáṣí ọba mi atẹ́lẹ̀ bí ẹni tẹ́ni atasánmọ̀ bí ẹni taṣọ ìwọ tó dá gbogbo ṣàyòkù ìwọ táyé ń bẹ lọ́wọ́ rẹ̀ táyé ò yẹ nìkan kábíyèsí rẹ̀ Olódùmarè ẹ̀yin ọmọ Ọlọ́run dáadáa. ṣe kìí sọ Ọlọ́run là wà ń sìn ní àyè. ẹ mọ̀ rí pípọ́n ojú mi o ẹ fi tí ń ṣe ti yín o ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ o. bàbá ní ẹ mọ̀ lọ. ẹ̀rín mo fi ń sọ lọ́wọ́ o ẹ mọ̀ lọ. ilé ayé kún fún àríkọ́gbọ́n ẹgbọ́n ta ló lè mọ rírọ́ ọjọ́ bá lọ bá Jésù Ọlọ́run bá Jésù. bẹ̀rẹ̀ yìí fún orí wa ò ní gbà bọ́dẹ̀ o ayé nìkan ni. bẹ́ẹ̀kú kọ̀pẹ́lẹ́ ta ló lè sọ kọ̀pẹ́lẹ́ ta ló lè àlàmọ́ ta ló lè sọ pé kò ní àfọlọ́run àmọ́ àfẹ́rọ́run lọ sọ wá bínú ẹ̀ àfọlọ́run náà máa jẹ̀mú o máa jẹ̀mú o táfà òsinmi ṣóhun tàbí ló fògùn àbóhun tá mọ̀ ta ọkọ̀ bí ara sí káyẹ̀fì ni ohun ọdún bá dé kò ríta mọ́.
ọmọ kí ni mo ṣe. ẹgbà kí ló ṣe kó máa bíbí kí ló ṣe abọ́ rí nǹkan tó ṣẹlẹ̀ ni ó rí nǹkan kan ìwọ rí nǹkan kan you are very mad idiot òpònú òṣì ọ̀dẹ̀ ẹ má kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀yin orí nǹkan tó ṣe ẹ kó ṣì dànù. I don't take it easy now. Actually, why is my attendance not for God's sake? Orí ẹ̀dá ṣé mo gbé sọ̀rọ̀ you must be very ẹ tó là káyọ̀ ló ń bọ̀ ó má di o ẹ má ṣorí di o. mo ta ìgbìmọ̀ fún madam next day máa bọ́ọ̀lù ìfẹ́ máa ṣe etí mi wọ́n fún. sọ mo kàn gbẹ́ létí ni ó ṣe nǹkan kan mo kàn gbẹ́ létí ni you must be very stupid. ṣé tí o bá ṣe nǹkan fún customer ṣé wọ́n máa gbá etí ẹ̀ ẹ̀sìn àwọn ẹ̀ má bínú jà kí ni nǹkan tó ṣẹlẹ̀. ẹ wo ló ṣì tẹ̀ fi sí ìdílé oṣù àbíkílẹ̀ pé ó tẹ kó fún mi kò lè fi èmi sí ó dẹ̀ dùn mí gan èmi ó dùn mí. ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tẹ̀ fi gbá etí ẹ̀. ṣé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò tó torí. ẹ jà wọ́n. Madam, take it easy now. Ẹ bí ṣe kí manager wa létí. Orí ẹ̀ dà. àǹtí rọ́bì ṣe ṣe o. Orí ẹ̀ dà. Ó dẹ̀ wá bí báyìí. Idiot ni ẹni. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Jẹ́ kí ìmọ̀ kó tó tó. Má jẹ́ kí o regret it. Jẹ́ kí n regret. I will make you regret it. ẹ wo ọlọ́run ní bá ti ń jẹun dáadáa ní ìlú bàjẹ́ ọmọ kan tẹ́ fẹ́ láyé yìí lẹ́ máa rí o ẹ̀jọ́ tó lẹ́ máa kọ́ ní gẹ́tì o òkú ní bá yẹn. ẹ má jẹun parọ́ fún yín o mọ̀dàmú rírì fọkàn mọ̀dàmú rírì mẹ́sàn-án kódà nǹkan ṣe ti dùn mí jù àmẹ́bí wọn kọ́ ètò tó yá wọn lóní ìbínú tí ó mọ̀ polówó wọn lẹ́sẹ̀ ńlẹ̀ wọn ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àmọ́ dùn mí gan. ẹjọ́ ẹ ti pọ̀ jù àní kí ló ṣẹlẹ̀. ìbéèrè tẹ ìbéèrè yẹn ọlọ́run jọ dáa fún yín ọmọ ò ní kú lọ́wọ́ yín lọ́dún yìí. ṣé ẹ rí kí ni ara epo tán ní filling station ni mọ̀dà ń bá bọ́ọ̀lẹ̀ èmi tiẹ̀ ṣe bóyá wọ́n fẹ́ lọ lè ra nǹkan fúnra wọn ni tí mọ̀dà mú súnmọ́ filling station attendant èyí tó kiná ṣùbọ̀ ọkọ̀ tá a gbé wá fi repo mọ̀dà mú kọ́ọ̀bù fọ́tìlù ní ìlàì. àtẹ ṣe yìí làwọn èèyàn ń wò ó pé kí ló dé tí mọ̀dà mọ̀ bínú báyìí ṣé wọ́n mọra wọn rí tì tẹ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni mọ́níjà filling station náà bá ń bọ̀ èyí tí ẹ ń ṣe èbó ni ẹran lédè sí ń jẹ tí mọ̀dà mọ́ sùn mọ́yún náà lórí ìdìbò tẹ́lẹ̀kejì fà yìí. ege yìí náà ni sísẹ̀ ń tẹ̀lé nígbà mọ̀dà mọ́ tó bú fọ́tí fún àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fa mọ̀dà mú pé nǹkan tẹ́ ń ṣe yóò dáa irú instance tẹ́ ń kan sí yóò dáa wọ́n sàn bẹ̀rẹ̀ sí ní sọ àwọn èbó tó kọ́fà ìwà tí mọ̀dà mú ń wù tí ò bójú mu ní mọ̀dà mọ̀ bá ti gbọ́ gbogbo ọ̀rọ̀ mọ́ lójú wọn bá ń jọ náà làwọn èèyàn ń fà wọ́n náà bá sọ wọn ní sọ̀gbọ́n kókóso mọ̀dà má bẹ̀rẹ̀ sí ní jáwọ́ àwọn èèyàn dànù ìfàlà ìpòrò ìfàlà ìpòkò ìfàlà èmi náà sọ wọn bẹ́ẹ̀ bí fọ́tí lù mí ọlọ́run lọ́jọ́ mi tẹ́bí wá mọ kókó nǹkan tó fa wàhálà tí mọ̀dà ń fi constitution ní sáǹsì ní filling station. arábíàmọ́ ta yín o. kí ni nǹkan náà. n tó ṣẹlẹ̀ gangan ni pé mọ̀dàmú ni wọn ò fẹ́ ní sépò. ẹni ọjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ ṣé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí pín èyí ní filling station tí wọ́n bá rẹ̀ tó tán. kí ni ò lè ṣẹlẹ̀ mi bó ń kálukú ní máa fẹ́ ní rẹ́kọ̀dù ń dúníyàn tá a wà yìí kò sẹ́ni tí ò ní pọ́pọ́sì ní dúníyàn tá a wà yìí Jonathan òun ló mú subsidy dé Buhari ó sì fi reception lẹ̀ mọ̀dàmú náà fẹ́ fi fèrè sépo lẹ́nu bóyá inú oore ni ó sì bù wọ́n lọ́wọ́ òun ló fa ẹkún tí mọ̀dàmú sùn tí wọ́n kú bí ìpèrè ẹ bá ń bá wọn sọ̀rọ̀. ó ti tó yá wọn máa lọ ẹ ṣe máa lọ ẹ máa lọ ẹ ṣe. pẹ̀lú bí mo ṣe kìlọ̀ fún ẹ tó ni mò ń tẹ̀ mọ́ ẹ létí pé ẹ̀sọ́ ló fi ń lòlẹ̀ ayé alágẹmọ tó ń tẹ̀ jẹ́jẹ́ ń kú ikú ń pa bẹ́lẹ̀ ta sí ọ̀pọ̀lọ́ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. Olóríwájú kò yé mi náà. Have I not warned you severally to take things easy? I don't get myself anymore. Please. Gbogbo tó ṣẹlẹ̀ yìí kò yé mi. Lọ bá mi gẹ́ẹ̀tò mi wá fún. Please, I don't understand myself again. Àbíkẹ́, má sunkún mọ́. Mo mọ̀ pé iṣẹ́ èṣù ni.
èṣù ló ń yá ìlú èṣù ló ń yá ìlú tí ò fẹ́ kó jẹ́ iṣẹ́ tí Elédùà kò rán ẹ. Ìdánilójú sì wà pé irọ́ ni èṣù ń pa nítorí iṣẹ́ tó lùgbàlà rán ẹ àjẹyè ni ìwọ yóò jẹ́. Holy Spirit of God. Iṣẹ́ tó Olúwa mi rán ẹ o àjẹyè ni ìwọ yóò jẹ́. Àdúrà náà ní orúkọ Jésù. Hello, bọ̀bọ̀ mẹkáníìkì yẹn ni mò ń sọ. Kópì olórúkọ Fẹ́mi Johnson ló ń jẹ́ kó rírọ̀ ọ̀kadà kan ló ń ṣe mọ́tò lo mẹkáníìkì ni. Mẹkáníìkì ni. All right, okay. Jọba mi gẹ̀ẹ́tẹ̀ jọjọ. Òṣèbá mi péjọ. All right, òṣè. Dear Kule. How are you, Jerry? Fine, yo. Báwo ni iṣẹ́ lẹ́nu? Ìgbà wo ni Friday? 32 to 3 hours ago, Jerry. Oh, wálé. Mo ní kí n má disturb ẹ since mo mọ̀ pé wọ́n náà ní pẹ́ dé. Mo sáyé ṣoúnjẹ. Ṣé wọn náà tí wọ́n kàn jẹ? Èmi ṣe wọlé mo kàn ṣe ń dómi ní lónìí yẹn mo ṣe jẹ fọ́ náà jẹ. Hello. Báwo ni? Dáadáa ni. Dádì ńkọ́? Mo ń bẹ̀. Àwọn náà ni wọ́n rán mi sí yín nípa iṣẹ́ tẹ̀ fi ràn wọ́n. Wọ́n ní kí n gbé àtijọ́ kí wọ́n pé bọ́wọ́ bá pa lẹ́sẹ̀ pa lálẹ́ wọ́n fẹ́yìn àtọkọ ní ìjọ mi. Ok. Bá mi kí dádì pé wọ́n ṣe gidi gan. Kó ní kí wọ́n ṣe o. Títí next week èmi náà yọjú sí. Ó ṣì bí ara Ìfáyédé. Ṣé wọ́n padà sábẹ́lẹ̀ lè ní àbí o máa dúró sí ọ̀dọ̀ wa di ọ̀la? Ètò ẹ̀ bá ti sọ ni. Máa mú lọ sí guest room. All right, no problem. Kémi náà kẹ́yìn wá nǹkan. Then I'll drop my thing. Ẹ ṣe wọ́n. Yéwándé, gbogbo ọ̀rọ̀ tó ti ń sọ látara I don't understand you. Gbogbo nǹkan tó ń sọ yóò yé mi. So just come on straight. Sọ nǹkan tó bá wà lọ́kàn I don't get you. Àbíkẹ́. Àbíkẹ́. Wo a lè má bára wa rìn ká má bára wa sọ títọ́ ọ̀rọ̀. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwọ àti Bísọ́lá gan? Ṣàlàyé fún mi kí n gbọ́. Dúró, ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé Bísọ́lá fúnra rẹ̀ ló wá bá ẹ ló lèmi àtòun jà ni àbí ìwọ ló kàn cook up this tó dé wá bá mi pé I don't understand you because èmi ò ní grudges for anybody mi ò bẹ́ anybody jà. Ọ̀rọ̀ tó fojú hàn ni nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àti Bísọ́lá gan ni kò ṣàlàyé fún mi kí n bá yín parí ẹ̀. Yéwándé, ó mọ̀ mí látànà kó tó dé mi ó nínú fùfù mi ní tí Bísọ́lá bá ṣẹ̀ mí máa pè máa sọ fún mi Bísọ́lá ò ṣẹ̀ mí o máa sọ fún adé tán síbẹ̀ so kò ṣẹ̀ mí. Kò ṣẹ̀. Yes, kò ṣẹ̀ mí. Ó dáa tó bá ní kò ṣẹ̀ èmi á lọ bá máa bá a sọ̀rọ̀ pé kò sí nǹkan kan tó wà nínú tẹ̀ kó bóyá kò wọ́n yẹrẹ ẹ̀ wò bóyá kankan ló wà nínú nǹkan tẹ̀. Àbí o. Oh, understand you. Ọ̀rẹ́ ọjọ́ máa ti lọ torí ọkọ ẹ̀ tó wà ní. Look at me mo ò ṣọ́ anybody so anybody ò ní right láti ṣọ́ ìrìn àjò mi I live my life. Mọ́ọ̀mù àfàìmọ̀ kí n má fi iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀. Kí ló dé? Àbíkẹ́ ni Àbíkẹ́ ti fẹ́ sún mi kan ògiri kàkà kúrò lára Àbíkẹ́ ṣe ló ń le sí i tí mo bá dẹ̀ tètè fiṣẹ́ sílẹ̀ àfàìmọ̀ kọ́rọ̀ mi má já sí tìjú o. Ṣé mo ní kó fi ọ̀rọ̀ yìí tó àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kù létí ni? Mo ti fi lọ̀ wọ́n kódà wọ́n ti bá a sọ àmọ́ Àbíkẹ́ ò tiẹ̀ ṣetán àti yí padà rárá. Mo wá ń rò pé kó má jẹ́ ọ̀rọ̀ táwọn à ń pọ́n lé tá a rò pé àṣírí ni kó má jẹ́ pé ó ti tú síta o. Tẹ́lẹ̀ nǹkan ẹgbàá ogun ni má kú òní kú má ṣe báyìí ológun má mọ̀ o nítorí àfẹ́ kí nǹkan bàjẹ́ jù báyìí lọ ó láṣẹ ń ṣe ní bòńkẹ́lẹ̀ nítorí lè kí mú kí Àbíkẹ́ mọ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí but ó yẹ kábíkẹ́ náà rò pé ìwà tí Láńrè ti mọ̀ra yín káwọn méjì tó pàdé pàápàá jùlọ ọ̀rọ̀ ọmọdé tún ti wọ̀ wo Bísọ́lá Àbíkẹ́ sílẹ̀ o Àbíkẹ́ lẹ̀ o pẹ̀lú wàhálà títí ẹ o ẹni tí wọn bá ń bá náà jà báyìí òun lèèyàn máa ń wọ iyọ̀ kí n wariwo ọjà wíwá àti Láńrè lẹ́jọ́ lọ́rọ̀ tó Láńrè ni kò gbájúmọ́ má yẹ kábíkẹ́ fi wàhálà títí ẹ kó fi disturb ìwọ àbí ṣé ká pa ọmọ ni ká má pa tó bá ti fẹ́ ká pa ọmọ tó dẹ̀ fẹ́ máa wo ọmọ ẹ lójú fi Àbíkẹ́ lọ́rùn sílẹ̀ jẹ́ kó máa ṣe wàhálà títí ẹ ìwọ àti Láńrè
òun lẹjọ lọ́rọ̀ lára ẹni kó gbájúmọ́ ṣé o ti gbọ́. mo ti gbọ́. má gbọ́dọ̀ ẹlẹ́mìí gbóná o. Láre má fojú òmùgọ̀ wò mí iye mi ò dín kí n má mẹ̀tọ́ mo kàn fẹ́ tọ́ lọ́nà tó tọ́ ni ìyàwó ẹ̀ ń tán mi ó dẹ̀ ti sún mi kan ògiri tí n bá dẹ̀ yíjú padà ó máa kàn ẹ́ tó bá wá ní okùn tó fi ń mú ajá ẹ̀ so á bẹ́tà kó tètè dé mọ́lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́. bí bẹ́ẹ̀ kọ́ kí ni bí bẹ́ẹ̀ kọ́ kí ló fẹ́ ṣe dúró má halẹ̀ mọ́ Káyọ̀dé tèmi o tó bá ń halẹ̀ mọ́ àwọn Káyọ̀dé kan má halẹ̀ mọ́ kò sí nǹkan tó jọ kí ló fẹ́ dá lára kí ló fẹ́ dà ṣé mi ò sọ fún ẹ ni mi ò sọ fún ẹ pé kó má jẹ́ kábíkẹ́ mọ anything nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí tírí tí máa fi yanjú gbogbo ẹ̀ ṣé mi ò sọ fún ẹ fúnra ẹ kọ́ ló ṣẹnu fóró ni onígbèsè ara ẹ ó fẹnu ara ẹ dọ́là tán ó wá ń wá wíjàre kiri. ìyẹn èmi náà. ìyẹn ìwọ ẹ máa gbà mí kẹ́ ẹ dúró kí ni nǹkan tó tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dànù kí ló fẹ́ dá lára kí ni nǹkan tó fẹ́ dá lára mo fẹ́ mọ̀ wá jẹ́ kí n kì ẹ́ nílọ o jẹ́ kí n kì ẹ́ nílọ o bá jẹ́ ẹ bá ń sinwin jẹ́ kó mojú olówó ẹ o láyé ẹ ni mo sọ o má tún dáṣọ orú ẹ̀ ṣòro mọ́. ok jẹ́ kájọ fi síngbà yẹn. Ọlárẹ̀wájú jọ bá mi wo aago kó o sọ táìmù tí ò ń bọ̀ wá sílé fún mi jọ torí Ọlọ́run. má bínú àwọn kankan ló kọ́ ọmọ so mo dẹ̀ ní láti yanjú ẹ̀. Ọlárẹ̀wájú don't give me that crap. o lè sọ fún mi pé ọ́fíìsì ló wà láti àárọ̀ di táìmù yọ Ọlárẹ̀wájú tó rún ó ti pọ́ yẹ kó máa bọ̀ ń lé. má bínú I am sorry. don't tell me you're sorry báwo ló ṣe papọ̀ mọ́ra wọn Ọlárẹ̀wájú. èlò ní kòkò ayé bàbá ẹ̀ máa bàjẹ́ báwo làwọn méjèèjì yẹn ṣe papọ̀ mọ́ra wọn mo ní kílé tó ń bọ̀ lé ní táìmù yìí wọ́n sọ fún mi pé má bínú Ọlárẹ̀wájú just look at yourself kí ló ń ṣe ẹ̀ náà. Àbíkẹ́ kí ni ìṣòro ẹ̀. ìṣòro mi. yes. tí mo fi ń bèrè lọ́wọ́ ọkọ mi pé kílé tó ń bọ̀ lé ní létà wa. kí ló dé tó ń ṣọ́ ayé mi kí ló dé tó ń mọ́nítọ̀ mi kí ló ṣẹlẹ̀ ṣe ayé tiẹ̀ jẹ́ kí n ṣe ayé tèmi simple mo mọ̀ọ́mọ̀ mi ò gbé kọ̀ lẹ́ni torí mo mọ̀ pé tí mo bá délé mo máa bá ẹ so what is the big deal. so ọmọ mo ò pick call mi Ọlárẹ̀wájú. yes. so mo ò ní right láti béèrè wípé ibo ló ti ń bọ̀ mọ́. you don't have the right to start monitoring my movement. Ọlárẹ̀wájú kí ló ń ṣẹlẹ̀ gógó let me know. ṣé o fẹ́ gbọ́ then fún ẹni warning ọjọ́ kíjọ́ tí mo bá tún ká ẹ mọ́di pé òun monitor mi tó sọ̀rọ̀ ẹ di EFCC kalẹ̀ ọjọ́ yẹn ló máa tẹ́. Sorry, is this you? o ti ń tẹ́bọ̀ díẹ̀díẹ̀ o ti ń ro oko ẹ̀ tẹ́bọ̀ díẹ̀díẹ̀ please. Okay. Ọlárẹ̀wájú. irọ́ ni o. àló ní next time tí mo bá tún question òun máa jọ èmi Àbíkẹ́ lójú. bí mo ṣe ń wọ̀rọ̀ yẹn ó dàbẹ́ ni pé ìwọ náà ti bá wọn drag ẹ̀ jù òun ni wọ́n ṣe fìbínú sọ nǹkan tí wọ́n sọ cause Uncle Láre kàn fojú jẹkùn ni wọn ò lè dẹ́ran pa jẹ. drag ẹ̀ jù àbí kí ló sọ yìí. tẹ́lẹ̀ nǹkan ṣé ìwọ mọ̀ pé aṣọ tó bá ti ya jágbajàgba èèyàn máa ń rán jákujàku ni. yes tó bá lóun ò ní ìwọ̀n kún èmi gan ò ní ṣe tán láti gbà láàbọ̀ lóòótọ́ ọkọ mi ni bọ́ mi ò kí ń ṣe ẹrú ẹ̀. Àbíkẹ́ ọ̀rọ̀ yóò máa kí n ṣọ́ra gidi sùúrù mà ló gbà á. ṣé o mọ̀ wípé sùúrù tó sọ yẹn òun ṣe gbogbo nǹkan ló tún ṣe kò dẹ́ ṣe gbogbo nǹkan lágídí bàjẹ́ fi sùúrù lẹ̀ ṣóyí lọ́wọ́ tí mo wà ẹ̀ mo fẹ́ gbé ti bọ́ọ̀nì ègè mo fẹ́ gbé kọ́ sí ẹ̀gbẹ́ kan má jẹ́ kó yọ Ọlárẹ̀wájú wípé tí irin bá kọlu ìkan máa ń tẹ̀ fún kan ni. Àbíkẹ́. Fàbíkẹ́lẹ̀ Àbíkẹ́ kan. irọ́ làbíkẹ́ ń pa ẹni tó bá ní kójú máa rò òun ni ò ní gbélé ayé mọ́ o tí Àbíkẹ́ bá sì dúró lórí pé ó máa ní ọmọ mi lára ó máa ṣe ẹ̀sìn ni o bẹ́ẹ̀ ni mo sọ nítorí pé ikọ́ tí wà kíkan tó wà ilé ayé báyìí òun dẹ̀ ní irùngbọ̀n bá pé ń péjú Bísọ́lá fi ara ẹ̀ balẹ̀ á bá mi ń bẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ Àbíkẹ́ á bá mi ń bẹ̀. Praise the Lord. Hallelujah. The Lord is good. All the time. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé a ṣe máa ń ṣe ní oṣooṣù ní báyìí a máa pe Mrs. Ọlárẹ̀wájú kó wá fi ọ̀rọ̀ Ọlọ́run kó wá fi bọ́ wa. Praise the Lord. Hallelujah. The Lord is good. All the time. And all the time. The Lord is good. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore àti àánú rẹ̀ lórí ayé gbogbo wa. Adúpẹ́ tó ń ṣaláàbò lórí ayé wa. Bíbélì nínú gbogbo ká máa dúpẹ́.
ó tún ní ká jẹ́ kí ọpẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ. Ọlọ́run dá wa dáradára. Ó wá kù sí ọwọ́ ní kálukú bó ṣe fẹ́ lu ayé ẹ̀. Ẹlòmíì wà nù wá tó jẹ́ wípé bó ṣe ń lu ayé kò tọ́lọ́run wọ lọ́rùn. Báwo ni wọ́n ṣe ń lu ayé? Báwo ni wọ́n ṣe ń lu ayé? Ǹjẹ́ ara tí Ọlọ́run fún ẹ tó pè ní tẹ́ḿpìlì òun Ọlọ́run, ǹjẹ́ o fi pawó wálé fún un? No, ẹ má get me wrong o. Kissing a man isn't a problem. Bí mo ṣe ń sọ, ẹ lè fẹ́ ra yín. Ọlọ́run ò kọ́. Ṣìnà dára ṣùgbọ́n ní ọ̀nà tí a gbọ́dọ̀ gbà ṣe. Ìwọ lè fẹ́ o. Wo fóun tó ń lò láti last year ló lò yẹ yìí. O ò change náà kí à tó ń lò. Tó o bá ní ẹni gidi tó ń kó fún ẹ tó ń gbà padà, wàá rà fún un. Yes, ẹ give it out soft. Ẹ ṣe bí Olúwa ṣe fẹ́, ẹ yé ṣe yànmọ̀yànmọ́. Ẹ ṣe bí Ọlọ́run ṣe fẹ́. Ọ̀ní, ẹ ṣe bí Ọlọ́run ṣe fẹ́. Ẹ lu ara yín, ẹ lò sí ìgboro. Ọlọ́run ò fẹ́ ṣe kò fẹ́ ló ṣì. Make money from your body. Jẹ́ ká yé mi ẹ wípé o jẹ́ níyàn láti ara ẹ. Nínú Ọlọ́run á dùn. Look at me, ẹ̀ ń wọ aṣọ gidi. Ẹlòmíà kan wọ àǹkárá, ẹ wọ jẹ́líbà, ẹ sọ pé ẹ wọ aṣọ. Wear body call. Ẹ ní tàǹtọ̀. Ìwọ ní crazy jean lé. Ṣọlọ́run ní kẹrùn pa ni. No, ṣó ní kẹrùn pa ni. Ẹ wá ní ìdọ̀tí, Ọlọ́run ò bò ló ṣe tán. Olówó ló fẹ́ bá. Bẹ́ẹ̀ ṣe wá bá mi ìsìn. Example náà ní fáwọn. Èmi lè nífẹ̀ẹ́ yín kí n sọ fún yín pé o love me. I love you so much. If you can praise the Lord in my body, Pastor, I will praise the Lord in my body. Mrs. Tolariwaju, this is too much. Church lawa. Ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ò lè fi bú àwọn èèyàn tó bá jẹ́ pé ẹ̀fọ́ Ọlọ́run bọ́ wọn ní ayé wọn àti yí padà. Ṣé mo ṣe mistake? Ayé yóò yí padà. Bẹ́ẹ̀ ṣe wà bí omi adágún, bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ wà Ọlọ́run ò fẹ́ ni tó bá wà bí omi adágún. Ẹ kúrò níbi tẹ́ wà, ẹ migrate. Mo ní kẹ́ Pastor ẹ wò ẹ migrate, ẹ lo ayé tó dára. Mọ́mí mi ò mọ bí tẹ́ ti rí gbogbo àwọn verses tẹ́ ń ka yìí. Mo bẹ̀ yín nítorí Kristi. Ẹ wo àwọn ọmọ tí wọ́n wà nínú church tẹ́ ń sọ adúrú ọ̀rọ̀ yìí. Honey, sorry, I'm coming. Ẹ wo, ẹ fi ayé yín, ìwọ òun wò bí Sùlù Gàmbàrí olówó lọ́lùfà. Ẹ gba máìkì lọ́wọ́ wọn. Thank you. Ẹ ṣe, Mrs. Tolariwaju, ẹ gbọ́dọ̀ ẹ ṣe gan. Wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ yín níbi tí mo ti bẹ̀rẹ̀. Àwọn náà mú. May God be with you. You are blessed. Please, can you? Jésù, òun ni olórí ìjọ. The Lord is good. Oh, Jesus. Ẹ jẹ́ ká lọ sí ilé ìwé John 3:16. I can understand. Ọlárẹ̀wájú. Sherry, John 3:16. Àbíkẹ́. Ah! Ọmọ ṣe o. You are a disgrace. A big one at that. Ah! Tó bá ń wá àwọn adójútì ní obìnrin. Sori ìwọ ni kó lé number 1 kó máa lọ níwájú lẹ́lẹ́lẹ́lẹ́ báyìí kó máa lé ẹ kó máa bá ẹ. Dúró ṣé mo ṣe mistake pé mo fẹ́ ẹ ni? Ìwọ ló dẹ̀ mọ́ báyìí ó dẹ̀ mú aṣọ àlàní ó dẹ̀ tí bẹ́ẹ̀ pọ̀. Níbi tó jẹ́ pé àwọn tó ń pọ́n mi lé jọ kí ló fẹ́ jẹ́ kó máa ṣe é sìn kó máa fi mí ṣe ẹ̀yẹ́. Lẹ́dàá mi ká ní mo mọ̀ máa ti rọra sọ fún pásítọ̀ kó máa pì ẹ̀ kó rọra fi ẹ̀lẹ̀ níbi tó jókòó ẹ̀ sí jẹ́jẹ́. Wọ́n pì ẹ̀ báyìí ó dẹ̀ dànù chọ́ọ̀chì rú. Jesus Christ. Ẹ jọ̀ọ́, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ má bínú. Àti pé bí mi ṣe ń wọ̀rọ̀ yìí, ó yàtọ̀ o. Ó dàbẹ́ ni pé a ti ń wo ọ̀rọ̀ Àbíkẹ́ níran. Cause nǹkan tó ń ṣe yìí ò kì í ṣojú lásán. Flat ní ká kọ́ sínú ẹ̀. Kí ni mo ṣe? Irú ìbéèrè òṣìwò ló ń bí mi ẹ̀, ó ń bí mi pé kí ló ṣe. Tó ń wo bẹ̀lúbẹ̀lú òṣì bí ipò mọ̀ nǹkan tó ṣe, ó ń bí mi pé kí ló ṣe. Dúró náà, ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni? Dúró náà tó bá tiẹ̀ wá bó ṣe máa padà sọ́dọ̀ mi sójẹ́ kó yàyàwó mi ń wèrè ni. Ó fi pé mo ṣe yà ń wèrè yẹn, màá wá padà wá bá ẹ, àbí? Èmi. Má pretend fún mi o, torí mo lè gbé gbàjú fún ẹ. Má pretend fún mi, kí ló òṣìwò ló ń bá mi sọ yẹn. Mo mọ kókó pàkó tó ń sọ. I don't even understand. Ó ní understand, Ọlọ́run ò ní jẹ́ kó understand. Torí ìyá ẹ máa jẹ́ o, ìyá kan tó ṣe yìí máa jẹ́ o. Bọ́mọ yẹn ṣe ń bu àwọn èèyàn jẹ́ káàkiri gbogbo àdúgbò, ó máa dọ́dọ̀ ẹ̀. Ó máa bu ẹ̀jẹ̀ gbàgbọ́ yẹn sọ fún ẹ. Èèyàn tó bá rí ẹ
tó bá rí ejò tí ò bá kọ́kọ́ pa ẹ́. èèyàn tó bá rí ẹ̀kọ́ tó ṣojú òǹkó bí ojú ọ̀pẹ̀lẹ̀ tó tẹ̀mọ́ rẹ̀ tó bá rí wọ́n fúnra ara ẹ̀ tí kò bá sásòbí á máa dání. wọ́n ti lọ́yẹ́ fáyín wọn ní wàhálà tó ń ṣe ìyàwó ẹ̀ ìṣòro tó dojúkọ ìyàwó ẹ̀ ọ̀dọ̀ ọmọ mi ló ti ṣẹlẹ̀ èmi òbí mọ̀ ya mi ìdẹ̀ mọ̀ ju bíbélì mi tí mò ń gbé kiri lọ bí lè ṣe tó ọmọ mi nìyẹn ọmọ mi ò mọ̀ ń pa iṣẹ́ burúkú kò ká iṣẹ́ burúkú lọ́wọ́ mi kò dẹ̀ lè ṣerú ẹ̀ láyéláyé tá bá rí tí ẹ lọ tójú bọ̀ tá bá láwọn tó ti fún lóyún rí bí ìtọ́mọ mi bíbẹ̀ àbí tá bá láwọn tó ti rí rẹ́ẹ̀bù pàtó àwọn yunifásitì tó ṣépè fún ọjọ́ dà wà tìyàwó ẹ̀ lámù ní kẹjọ́ lọ́bẹ̀ kó máa fẹjú wọn fún mi bíbà ìtọ́jú mi ìran iṣẹ́ wọ́n tó bá pẹ́ kó tó kúrò níbàyí àbùkù olórògbò á kàn ẹ̀. ẹ gẹ́rà olórògbò sì wo ni ẹ láìkò ní pẹpẹ èmi ẹ ń fòròǹbò dẹ́rùbà. o máa tẹ. ẹ gẹ́rà ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín nǹkan tẹ́ mọ̀ tí o yẹ ṣe é rí bẹ́ẹ̀ ṣe yẹ ọmọ yẹn ń wèrè ó máa débi máa fi max yín lára ó máa fi max ọmọ yín lára. ẹ lábẹ́ tẹ ṣẹ̀kọ́ yín lọ́jú. wọ́n á bù ẹ jẹ wọ́n á bù ẹ jẹ ṣetán ṣe mísímísí o ṣetán Ọlọ́run jẹ́ kí n yàn bímọ tó máa jọyàn ṣetán máa rán. báyìí bá já oníṣòwò máa sí mọ́ àmọ́ kí ló ń bẹ níbi ọ̀rọ̀ yóò tó ta kókó. Brọ̀dá Ọlárewájú kókó ni ta ló lè pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ẹ ṣe sílẹ̀ tẹ́ sọ fún mi ẹ̀yin gangan lè fa gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílé ayé tí Ọlọ́run ọba tí ò mọ̀ sí ó ti wà nínú àkọsílẹ̀ pé bá ṣe fẹ́ rìnrìn àjò wa nílé ayé bẹ́ẹ̀ náà la ṣe ń rìn yìí bẹ́ẹ̀ ni má ṣe Brọ̀dá Ọlárewájú ṣe rí ìgbà tí ẹ wà nínú ayé tẹ́ ń dẹ́ṣẹ̀ tẹ́ wà nínú ẹ̀ṣẹ̀ ìgbà yẹn lẹ bá ọmọbìnrin tí ẹ ń pè ní Bísọ́lá yìí ìgbà yẹn lẹ bá múlẹ̀ ó lóyún fún yín ó sì fi oyún hàn ó fi bímọ àbí. ṣé wá rí ìgbà tí ẹ ti di àtúnbí tí ẹ gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà yín ìgbà yẹn lẹ wá wọnú ilé onígbàgbọ́ lẹ wá tún ìyàwó mi fẹ́ nínú ilé onígbàgbọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run òdodo. Brọ̀dá Ọlárewájú ṣe nígbàgbọ́. Onígbàgbọ́. Ẹ nígbàgbọ́ nítorí pé Bíbélì sọ wípé tí ìwọ bá ní ìgbàgbọ́ ìwọ á sì sọ fún òkè pé òkè ṣí nídìí òkè á sì ṣí nídìí. Ó tún wá ń tẹ̀síwájú ó ní ìgbàgbọ́ òun ní ìdánilójú ohun tí a kò rí àti ìjẹ́rìísí ohun tí a ń retí. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Sí ohun tó ṣòro fún ọba òkè láti ṣe. Bẹ́ẹ̀ ni báwo lára ìyàwó yín. Kàkà kó sàn lára ọmọ ìyá jẹ ó máa ń peléke sí ni àfi bí ìgbà tí yàn dá petrol sí náà kó sàn ó. Brọ̀dá Ọlárewájú. Pásítọ̀. Mo bi yín lẹ́ẹ̀kan mo ní ṣé ẹ ní ìgbàgbọ́. Bẹ́ẹ̀ni. Ibo lẹ fi ìgbàgbọ́ yín sí. Ìgbàgbọ́ mi ń bẹ pẹ̀lú yín. Ìgbàgbọ́ yín ń bẹ pẹ̀lú yín. Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ ní ìgbàgbọ́ pé kò sí nǹkan tí Ọlọ́run bá ò lè ṣe. Mo ní ìgbàgbọ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ di ìgbàgbọ́ yín mú kò sí ohun tó ṣòro kò sí nǹkan kan tó ṣòro fún ọba òkè láti ṣe. Ṣé mo lè tẹ̀lé yín délé? Ó ti yá. Ẹ fún mi ní ìṣẹ́jú kan. Ìjó ti wà rẹ̀. Ó dà, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ẹ̀yà tó rí ẹ̀rọ ogún ogún ìwúrọ̀ ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ohun tó mọ́ ọ̀rọ̀ gbòòrò ọgbọ́n ó wà mọ́ ọ̀pọ̀ ń bínú káwọn ọgbọ́n àbúgbà lọ́kọ̀ wà bí. Jesus! Sister Abike, kí lẹ ń ṣe yìí? Pastor, I'm enjoying my life. No! This is not enjoyment. Kí ló dé tí ẹ sọ tẹ́ḿpìlì Ọlọ́run di tẹ́ḿpìlì èṣù? Ṣé yóò mọ̀ wípé àgọ́ Ọlọ́run ni àgọ́ ara yín ni? Pastor, kí ni mo ṣe tó bad? I'm enjoying my life in the new bad. Ẹ tún ti dé ẹ̀yin èèyàn. Ẹ rán lórí ire sójú o. Pastor, Bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀. Ó ní pé kò ń ṣe ohun tá à ń jẹ sẹ́nu wa la fi ń dẹ́ṣẹ̀ bí kò ṣe ohun tó ń tinú wa. No! You got it absolutely wrong!
bẹ́ẹ̀ kọ́ bó ṣe wà nínú báíbù kọ́ nìyẹn. ṣẹ̀rí ẹ ní láti yí padà, ẹ ní láti gba ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín, ẹ ní láti yí padà kí ọlọ́run bá lè gbà yín nítorí pé inú ọlọ́run máa ń dùn sí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà. Pastor, why are you sweating? Ẹ má para yín torí ọ̀rọ̀ mi. No, ẹ ní láti ronú pìwàdà nítorí pé inú ọlọ́run dùn sí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà. ṣé rí tẹ́ḿpìlì ọlọ́run ní àgọ́ ara yín, inú ọlọ́run máa ń dùn sí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà tó wà nínú báíbù, ọlọ́run ṣetán láti gbà yín tẹ́yin bá gba ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín. Abẹ́ ti dọ̀rùn lọ. Ó máa fọ́ nìsín tó bá jẹ́ wípé kọ́ńtínítì ayé òun lọ́rùn. Pásítọ̀ máa fa sìgá. Má rí ìmọ̀ kò ní wọ́rùn. Ọjà káàjọ fa sìgá. Ẹ̀yin gan inú yín máa dùn láti fa sìgá. Pásítọ̀. As you can see, I'm just. Tí bá gbẹ̀gbàjú fún ẹ, wọ́n rò pé tírélà kọjú ẹni kóṣíkòjò. ọ̀rọ̀ tó bá jọ ẹ lójú ó máa yà ní lẹ́nu. èmi ò ever believe pé Àbíkẹ́ lè ever wúlò wà tí wọ́n sọ wípé wọ́n wù mí. ṣé ká sọ wípé ó ti ń kó ẹgbẹ́kẹgbẹ́ ní àbíkà o. kò yé mi o, ọ̀rọ̀ náà ṣe ń ṣe mí káyéfì. àwọn nǹkan kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé Àbíkẹ́ tèmi kọ́ lélẹ̀ kò ń ṣe báyìí tẹ́lẹ̀. Àbí torí kò possible kéèyàn kàn jí lọ́jọ́ kan kó dẹ̀ decide láti máa hùwà tí ó dáa. Ó ní láti jẹ́ wípé pásítọ̀ wà right pẹ̀lú nǹkan tí mo sọ. tó bá jẹ́ pé nǹkan táwọn people yìí sọ ó right ni, then the next thing tí mi bí lè pa ní láti ṣe ń sìn ni pé àdúrà ló yẹ ká gbà. jẹ́ ká tẹ̀lé àmàdúrà. àbí mi mọ̀ bóyá wọ́n dẹ̀ ní nǹkan mi lọ́kàn tiẹ̀. ṣe mọ́tàn yìí ayọ̀ mi fẹ̀yìn lélẹ̀ ọgbọ̀n tán lórí. Àmàwọ́gbọ̀n mi dá sí mi o. Ọ̀rọ̀ ṣàní dé bá ní láyé. Ká lọ sọ́run ká lọ kọ́gbọ́n. ṣe rí nǹkan tí nìkan máa sọ fún láàrin ni pé àdúrà kì í so nígbàgbọ́. a máa tẹ́ pa mọ́ àdúrà ni. mo mọ̀ pé Ọlọ́run tá à ń sìn ó máa dáhùn àdúrà wa. àmọ́ kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. ara fún mi sí Bísọ́lá. Ẹ̀mí mi sọ fún mi pé Bísọ́lá ló wà nídìí nǹkan tó ń ṣe Àbíkẹ́. Bísọ́lá. Kí ni nǹkan tẹ́ rò? ayé gbọ́ o ẹ̀yin mọ̀ rí o ẹ̀ ǹlẹ́ o. yóò dáa fún yín. àṣẹ. ẹ lálẹ́ ní lálẹ́ ńlẹ̀. òòṣà òkè òní báyìí láyọ̀ jẹ́. àṣẹ. ẹ̀yin ọmọ yìí gbogbo àwọn tẹ́ ń kọ́ lónìí torí ọ̀la ni o. Olódùmarè ọba ọ̀gá ògo ńlọ dáyé àti gbogbo tí ń bẹnu ayé. Olódùmarè ló dá àwọn ẹni oríṣà dá tá a pè lóríṣà. níbì kan 1,400 ni wọ́n. ní ààbò míì 1,000 láàrin. igba lápá tún 1 lósì. nìyẹn àwọn ẹni oríṣà dá yìí wọ́n pọ̀ níranran. ǹjẹ́ yìí tiẹ̀ mọ òòṣà tá a pè ní àjàlá? Rárá bàbá. ẹ mà àjàlá. ohun ọ̀dà bí àwọn òòṣà yòókù ṣe hàn dé tí wọ́n fọ́kú làbáhùn ohun ọ̀dà bíi tiẹ̀. àmọ́ àjàlá lọ́dọ̀ àwa Yorùbá ó ń ṣẹ̀ṣe ipa ńlá ló kó níbi ìṣẹ̀dá ọmọ èèyàn. àjàlá ní mórí ẹnì kọ̀ọ̀kan òun lòdìdì tí dirí. ṣé ẹ rí ń gbà àjàlá bá mọ orí tán lolódùmarè ọba ọ̀gá ògo yóò wá fàṣẹ sí pé báyìí ó lẹni yóò dàlàyé o kó tó padà o. ẹ rí i pé ṣé àjàlá iṣẹ́ ńlá ní í ṣe. orí ẹnì kọ̀ọ̀kan òun ní mọ́. irú orí eléyìí torí bí orí àwọ̀ yìí àjàlá ló mọ tiẹ̀ bẹ́ẹ̀. ibẹ̀ náà ni eléyìí torí rẹ̀ ṣe ràgàjì lọ́ọ̀kan yìí náà àjàlá náà lọ mọ́ báwọn.
léè tí ń já sí pé orí tí wọ́n bá mọ fún kálukú wa náà là á gbà kórìí wa wá dire. àṣẹ. ǹjẹ́ mo ṣàtà pé lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ọ̀bà lẹ́gbẹ́ láyé kò ní nílọ́run o. ìdí ẹ mọ̀ pé àwọn kan emèrè ní ẹ́ wọ́n mọ̀ pé àwọn kan ẹgbẹ́ àgbà ní ẹ́ àwọn ìyá mi nù ní. àwọn oníbòsí òru ti pàtí ẹ̀ lẹ̀ ara ní mo yá èrò ní mo sàn agagara mọ̀rún àwọn ìyá mi àgbà àfijú ẹyẹ tí mú mi ní gbangba oko ìbá wọn máa forún rìn. ajẹrun òró ajẹdọ èèyàn mọ bì àwọn ìyá mi àjẹlá pé bẹ́ẹ̀ ẹgbẹ́ lẹ́hìn náà ṣe. àwọn tí ẹ bá wá ṣẹgbẹ́ àwo ògbóni ẹgbẹ́ lẹ́hìn náà ṣe. ẹgbẹ́ alájọdá ọmọ kéékèèké lásán ẹgbẹ́ náà ni. ṣé ẹ rí téèyàn bá wá ń ṣẹgbẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ẹgbẹ́ ṣíṣe ni pé kí wọ́n má dalẹ̀ ara wọn. téèyàn méjì mẹ́ta bá péjọ tí wọ́n bá láwọn ṣẹgbẹ́ o wọn ò gbọ́dọ̀ dalẹ̀ ara wọn torí òòṣà kan ń bẹ tá a pè ní ẹgbẹ́. ṣé ẹ wá rí bí àjàlá tí ń bẹ tí ń mọ ríhun òòṣà míì náà tún bẹ tá a pè ní orí o méjì lórí àparí inú àtòrí ìta ní ẹ fi pé kórí inú mi ọmọ bá tòde mi jẹ́ òòṣà pọ̀ lọ níranran òòṣà lògún lágàáyé ẹ̀dùn ajólúwọ̀rin ẹgbẹ́ òṣùṣù tí kọ̀ra rẹ̀ lébè òòṣà ní Ṣàngó arábàmbí ọkọ̀ ya iná gorí ilé fẹjú ọkùnrin gbòòlà bí iná jò láàrò ìgbàlájọ bí eré odó olóró òkò oṣù ọkọ̀ àjẹ́ tí ṣe wọn lálẹ́ oró tù pọ́n àbọ̀ lọ́rọ̀ pín ìsà Ṣàngó ewégbè mí ṣẹkẹṣẹkẹ tí ń ró wọ̀yọ̀wọ̀yọ̀ òòṣà ní níranran báwọn ṣé ẹ wá rí bàbá mi Àdákẹ́jà òòṣà ni o àmọ́ òòṣà tìlú inú àwọn òòṣà kan wà tí ń rọ̀ wáyé ní àbí kan wọ́n pé ọ̀kànlénírínwó ni wọ́n 401 ní ààbò mi nǹkan wọ́n pé ẹgbẹ̀rún láàrin igba lọ́wọ́ ọ̀tún ọ̀kan lọ́wọ́ òsì 1201 ńlá àwọn òòṣà yìí òòṣà kọ̀ọ̀kan yìí náà ló ní tí wọ́n ń gbà tí wọn ò àti tí wọn ò fẹ́ àwọn òòṣà kọ̀ọ̀kan yìí náà là máa ń rán sí ọba ọ̀gá ògo ẹ̀yin náà ti mọ táì mú lọ wájú bàbá mi àbẹ́ mọ́ ẹ̀yin àsìkò wo lóbìnrin ò gbọ́dọ̀ déwájú bàbá mi. obìnrin ò gbọ́dọ̀ déwájú bàbá nígbà tó bá ń ṣe ìsun. tóbìnrin bá ń ṣe èèlà kò gbọ́dọ̀ déwájú òòṣà ṣe bẹ́ẹ̀ mọ̀ yún. kí ni ẹ̀yin ò gbọ́dọ̀ pé Adákẹ́jà kò wá jẹ́rìí sí. a gbọ́dọ̀ jẹ́rìí èké. tí èèyàn bá pè jẹ́rìí èké ńkọ́ ọkọ pàdánù ni o. gbogbo àwọn nǹkan tẹ́ ń kọ́ yìí ẹ máa mọ̀ lọ́kàn yín o ṣé ẹ ti gbọ́ yọ̀dà fún yín. ní báyìí a wà wọlé lọ sọ́dọ̀ bàbá mi a lọ fi hàn bá àti ìwẹ̀ gangan ẹsẹ̀ tó kàn lónìí nù ẹ̀ǹdẹ̀. ọlọ́run èèyàn tó bìlíìfù pé èmi ni mò ń ṣe Àbíkẹ́. Bísọ́lá kì í ṣe pé àwa náà nígbàgbọ́ náà ṣùgbọ́n wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ nígbà táwa náà gbọ́ everything ni àfi taratara gbàgbọ́. ṣùgbọ́n kò ṣe wá ní kàyéfì but right now sí ìbò yẹn fẹnu ẹ sọ wípé ọmọ ọkàn pa ẹ. mo ti ń rí rí pé ó dàbí pé o ò fẹ́ mọ kankan nípa ohun táwọn èèyàn sọ káàkiri but bó ti mọ̀ kọ́ sọ́tún for now kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. ọlọ́run ní jẹ́ ọlọ́run mi l'Àbíkẹ́ jẹ́ kò dẹ̀ sí nǹkan kan tó lè ṣe fún mi tó máa mú mi fi bí sùn. Bísọ́lá mi ò fẹ́ kí orí mi bí aláìdá ènìyàn mi ò dẹ̀ kí ń ṣe ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ mi ló jẹ́ ó dẹ̀ mọ nǹkan tí ò lè ṣe àmọ́ mo fẹ́ kí àwọn èèyàn rí àrídájú ó ní mi ò ṣe support ẹ kí wọ́n má tún sọ wípé èmi àti ẹjọ́ mọ̀ sí ni jọ má bínú. àṣẹ ti kọ́ wípé ilé iṣẹ́ agbára olúwa olódodo sáwọn níbẹ̀ ó sì rí iye ó yá ìwà ìsọyọ ó yá jáde ní orúkọ Jésù ó yá jáde àṣẹ tún ti kọ́ wípé
àyà yóò pa àwọn àlejò wá sí fi ìbẹ̀rù bójó jáde kúrò nínú kọ̀lọ̀fín ara. Ó yá mo pàṣẹ ní orúkọ Jésù agbára ẹ̀mí mímọ́ ètò wà ní inú mi. Psalm 91 ó ní ẹni tó jókòó níbi kọ̀ọ̀kan gáàgó ó ní ọmọ ẹgbẹ́ abẹ́ òjijì Elédùmarè. Bẹ́ẹ̀ni èmi yóò wí pé Olúwa ìwọ ni olùṣọ́àṣà. Ó yá mo pàṣẹ ní orúkọ Jésù. Ó yá jáde. Ó yá jáde. Oh jáde. Jáde ní orúkọ Jésù. Out! God. This is serious. This is unbelievable. Uncontrollable. Brother Larry, actually, ṣe rí nǹkan tó wà lẹ́yìn. Ó fẹ́ kí n pe àwọn pastors. You understand? Ní àwọn branches. Yeah, kan join mi nínú àdúrà ká wá pè mí mọ̀ sọ̀kalẹ̀ àti wípé mo gbàgbé anointing oil mi sílẹ̀. Ó yẹ kí n mú wá ká ní pé mo mú wá ni tí n bá ti ṣọ́ sí ó máa pòórá ni. Yes, ẹ dúró mú bọ̀ ẹ jẹ́ kí n padà wá. Èmi ni mo wọlé wá. All right, Pastor. Oh my God. Pastor, I'm coming back. Sir, mi ò rò bóyá agbára àwọn pastors lè ká ọ̀rọ̀ tó wà nílé yìí. I think we should take her to the village. Yes. Mo tún try láti sọ ní pé ṣe mọ̀ pé Ọlọ́run náà sọ nínú Bíbélì ó sọ pé ká fi Késárì fún Késárì. Nǹkan tó wà nílẹ̀ yìí ó kọjá nǹkan tí a lè sọ pé bóyá a fẹ́ fi ṣe mọ̀ fi dá àwọn pastors nìkan. Ẹ jẹ́ àgbè lọ sábúlé. Kìnìún yẹn náà kọ́ ọ̀gá síbẹ̀ ní kú. Kò tiẹ̀ reduce rárá ó kọ́ ọ̀gá síbẹ̀ ní kú. Ẹ jẹ́ ká máa gbé lọ sábúlé. Ẹ mọ́ lọ́lọ́ àwọn olóògbé. Afẹ́rẹ́ ìmọ̀jú àwọ̀ bárù. Òkò lóhùn ó lọ rè fójò lọ́kọ. Wọ́n ní ìwọ gbogbo. Òjò lọ fẹ́fẹ́ yìí o. Ọ̀ gbọ́dọ̀ fòjò lẹ̀. Òkò pọ́tò kò pọ̀ dáhùn. Òkò fòjò lẹ̀ o. Òjò bínú òjò kọ́ òjò rọmọ. Ẹ wá wo kòkó bí ti ń gbẹ òjò rọmọ. Eléyìí tẹ́ ẹ gbé wáyé bàbá mi ní bájà bàbá mi lọ́mọbìnrin iṣẹ́ tí bàbá mi ṣe ń bínú òòṣà dákẹ́jà bàbá mi ní bọ́mọdé ìjà o ẹ̀yin ọ̀rá pẹ̀rẹ̀ kankan. òótọ́ ni ẹ sọ torí ó lè dédé máa ṣe nǹkan kó ti fẹ́ ṣe tán all of a sudden a kò dédé bà gbogbo ẹ̀ jẹ́ ni. So àwo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so I need láti pe àwọn pastors friend ká fàdúrà jagun fún. That's what we've been doing. Ẹ ṣe kí ni? Kan àdúrà ká fi gbàdúrà fún. Ẹ pé pító kí wọ́n ṣàdúrà fọmọ yìí. Olódùmarè orí báyìí ṣe tìrú ọ̀bá ti yẹ lójú òkú ẹ̀yìn kì í hàn pító kì í ṣàdúrà fún. Ẹ mọ̀ pé gbogbo àdúrà pító yìí èpè ní já sí fún ni. Ẹgbẹ̀rún sàmọ́ àmọ́ sámọ́lọ̀ ńlọ ni. Bó ti wà yìí ó pín pẹ̀lú bàbá mi ni. Ó ṣàdéhùn pẹ̀lú òòṣà Adákẹ́jà wípé òun kọ́ o òun lòun ọmọ pàdé fún bàbá mi. Erin gbọ́ erin basa ẹfọ̀n gbọ́ ẹfẹ̀ gbàjànà ẹlẹ́gìrì gbọ́ ó ń bá mi àpáta bàbá wa ló ní àṣàkó bàbá ló ní àrùn pápá. Ńgbà wá ṣàdéhùn fún bàbá mi tó ń gọ́ ẹ̀yin wá mú ẹ mú sáré èkó àbẹ́yìn kẹ́ ẹ mú lọ. Àwọn ó ti o lọ́kọ́. Ńgbà náà ńgbà wá sátẹ̀lé yín tó rè kó bàbá mi wà mí bínú bàbá mi ò jẹ́ kéèyàn kan kó fóun lóúnjẹ mọ́ èkúrú àkàrà ọ̀gẹ̀dẹ̀ obì tó yẹ kó mọ́ kó fún bàbá mi kọ́kọ́ gbà lọ́wọ́ ẹnìkan kan mọ́ orí yín ni ẹ̀bẹ̀ o ẹlẹ́dàá yín ni ẹ̀bẹ̀ o bó ti wà tí bàbá mi bá kọ̀ tí ó dáríjì tó bá ilé kú ẹ̀yin náà kú o.
òkú lẹ́lẹ́jà ta ni. àgbàdo àkọ́nà àmọ́kù ni. olúwo ńlá àgbàgbà mùgọ̀mùgọ̀ ètò ti tò. ètò tó mo bá yín yọ̀ mo bá ń tó bí yín mo bá ń dúpẹ́ mo bá yín yọ̀ wọ́n pé tòótọ́ ìyá olúgbọ́n ìyún ọ̀gbọ́dọ̀ máa wò ìyá rẹ̀ sà ìyún ọ̀gbọ́dọ̀ mórù ìyá olóògbé nìkan lólùfẹ́ máa wé kún ayé obìnrin ò mórù níbi àyè tá a dé yìí ẹ̀yin ò lè dúró ní ìmọ̀ ẹ mọ̀ lọ sábẹ́ àti bàbá ń kẹ́ ẹ lọ rí ìjókòó ẹ̀yin máa wẹ́ mọ̀ bàbá yìí ẹ̀yin ẹ mọ̀ lọ tètè ẹ kó ẹ pàṣẹ ẹ kó bí ó. ayé mojúbà ó. bẹ́ẹ̀gùn kan pẹ̀lẹ́ ta ló lè sọ bó bá kàn bẹ́ẹ̀ ta la mọ̀ àfàmàwò máa lórí àfọ́nránù ká mọ̀ àwọn olùkọ́ sọ wá bínú ẹ̀ ní májẹ̀mú ilé ayé fún àmì kọ́ bọ́. dáríjì mi mo ti ṣe lẹ́dàá ẹ̀ nítorí mi ò sọ ìpìlẹ̀ mi fún ẹ kí tó kúrò lábúlé ni mo ti bóríṣà Dákẹ́jà ṣe múlẹ̀ láti dúró gẹ́gẹ́ bí ìyàwó ẹ. ẹ̀yin Àbíkẹ́ wọ́n fẹ́ kó rò dáadáa kó tó ṣèmùlẹ̀ pẹ̀lú ìṣàn torí ká ronú ká tó hùwà ni wọ́n fi dátà tí ò rí lọ. bọ́ ọ bá ti ṣèmùlẹ̀ pẹ̀lú òòṣà ọ̀ láǹfààní àti lọ́kọ mi mọ́ o títí nígbà tó rí sọ̀rọ̀ Dákẹ́jà ó sọ wípé òun yọ̀ǹda rẹ̀ kọ́ mọ́ lọ sọ wá ṣe tán. mo ti ṣe tán. ó sì dá ọ lójú. bẹ́ẹ̀ni. bọ́ bá ti lóò ṣe tán nínú pákábà ńlá àrùn ti yọrí nínú gbágbó ni mọ̀rìwó ti ṣẹ̀sọ̀ ìyẹn òní rọ́ọ̀mù alápèsọ̀nà kọ́ mọ́ rami àwọ̀ lára rẹ̀ Àbíkẹ́ ọ̀dọ̀ ọmọ alápèsọ̀nà lónìí kámi àwọ̀ sọ lára rẹ̀. Àbíkẹ́ kí ló rò bó wá ṣe ń bí. mo wá ṣèmùlẹ̀ pẹ̀lú òrìṣà Adákẹ́jà. kí ni ìwà mọ̀ tí ń bẹ ń korí tààrẹ́tààrẹ́. ejò ni bàbá. ejò níbo wá àwọn fi ṣe bùgbé gan. ìkan ń bẹ lórí ọ̀pẹ ìkan ń bẹ nídìí ọ̀pẹ ìkẹta ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ. èyí tí ń bẹ ń di ọ̀pẹ ńkọ́. kò lè gorí ọ̀pẹ. èyí tí wá ń bẹ lórí ọ̀pẹ. kò ní lè sọ̀kalẹ̀. èyí tí wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ ńkọ́. yóò gangan nìyá àwàtà. báwo wá ní ọ̀rọ̀ tá à ń bá yín sọ láti jọ ẹ̀. ẹ wo ẹ tún ti dé jàre ẹ wo mo ti róró mi ìrírí kankan forí ẹ ti sìn ní tí ẹ rí o rárá. ṣẹ́rí Jésù Kristi ní ọ̀run àti ìmọ́lẹ̀ olódodo sá wọnú rẹ̀ ó sì rí i Jésù nìkan ló lè gbà yín ẹ nídìí láti gbà. ṣé bí Elédùà náà ló dá òrìṣà Dákẹ́jà tẹ̀ ń sọ ẹ̀ ìránṣẹ́ Elédùmarè náà lu gbogbo òrìṣà tẹ̀ ń wò yìí bó ń kálukú ṣe ń lò ló yàtọ̀ à ń fi ṣe dáadáa nílùú wa ni. ṣẹ́rí Jésù Kristi ní ìmọ́lẹ̀ òòṣà Dákẹ́jà tẹ́ ń pè lọ́lọ́run àìmọ̀kànmọ̀kàn ló jẹ́ kẹ́ máa rò bẹ́ẹ̀ kò sí ọlọ́run mi ò yàtọ̀ sí ọba dákẹ́dájọ́ ẹni tó láyé tó ní ọ̀run nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa. ẹ rò ó tó ríro ẹ gbọ́dọ̀ ríro nítorí pé inú ẹ̀sìn yìí lọ bí yín sí lẹ dàgbà sí ibẹ̀ lẹ ti ń jẹ ibẹ̀ lẹ ti ń mu so kò lè easy fún yín kẹ́kọ̀ọ́ dédé kúrò ń bẹ̀ àmọ́ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ kúrò kẹgbà Jésù sínú ayé yín. ẹ wo nǹkan màá gbà ṣùgbọ́n ẹ fún mi lásìkò ẹ mọ̀ pé kò rọrùn báyìí náà láti kàn tàrí gba òòtà kan tàbí òòtà ní Jésù tí mi ò mọ̀ rí mo fẹ́ ṣèlérí fún yín màá gbà màá rò màá gbà màá rò ẹ ti gbọ́ ìgbà olè yín wà lọ báyìí. àárọ̀ kùtùkùtù ọ̀la là ń lọ sẹ́kọ̀ọ́. wọ́n lálẹ́ ń lo Èkó. àárọ̀ lánàá. mo ti sọ pé màá gbà káfẹ́ kan jọ máa lọ sẹ́kọ̀ọ́ láàárọ̀ ọ̀la. Are you serious? má tẹ̀lé yín lọ. ẹ wo tẹ́ bá ti ń bọ̀ láàárọ̀ ọ̀la àárọ̀ kùtùkùtù ní kẹ́ ẹ wá ò torí bàbá àmọ́ bó ni jíjẹ. ibi tẹ́ máa gbé ìyẹn ò ṣòro ní ilé bàbá mi ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀.
àti wípé jíjẹ àti mímu ìrọ̀rùn ló máa bá dé gbọ́. Ẹ ṣe gan ó dàbọ̀. ẹ ṣe dáadáa Ọlọ́run yóò wà pẹ̀lú yín ó dàbọ̀ bless you. Àbíkẹ́ ǹlẹ́ o kó àtàárọ̀ kí wàá ní ìwà àti àwọn àgbà Jésù sọ látòwúrọ̀. wọ́n tún kóra àwọn abáyé máa ń wá ni o wọn ò gbọ́dọ̀ rí ẹ kó o jókòó Jésù ni Jésù ni ọ̀rọ̀ wọn sú mi mo gbé wọn bí ẹran dànù ẹ kó rẹ dáadáa kó lẹ́gbẹ̀ẹ́ mi bá dáadáa wọn lọ gàrí. sọ̀rí ọ̀rọ̀ àwọn àgbà Jésù ìwà fẹ́ tojú sún mi o kí ni dé gbogbo wọn bá ti báyàn báyìí àfìgbà láyé ẹ gba Jésù o ẹ gba Jésù kí ni dé sáà sọ pé òòṣà dákẹ́jà ò gbà wá tó ni. àbí o bó o ṣe sọ ìgẹ́lẹ́ ni mo ṣe sọ fún wọn bó ṣe ń gbàlà bó ṣe ń wòsàn ó tún jẹ́ kó yé wọn pé elédùà tó dá Jésù náà ló dá gbogbo nǹkan bọ̀ yìí wọ́n fárígá o wọ́n láfi Jésù ń mọ ilé wọn dànù bí ajá nù. àmọ́ Àbíkẹ́ nígbà tí wọ́n ka gbogbo ohun tó ń kà lẹ́hùn èsì wo ni wọ́n wá fún wọn. mo ní ìjẹ ni mo ní mi ì ṣe kí n fi ọ̀nà tí bàbá àtìyá fi tọ́ mi kí n filẹ̀ kí n wá tẹ̀lé Jésù tí mi ò mọ̀ rí. bó ṣe dànù ẹ̀sìn tó fún wọn gan ó dáa àmọ́. ṣùgbọ́n èyí kọ́kọ́ tèmi kàn mọ̀ ni pé ìwọ náà mọ̀ pé téèyàn bá rí ìmọ́lẹ̀ báyìí fọ́ bẹ́ẹ̀ni ìwọ fúnra rẹ ó mọ̀ pé ìmọ́lẹ̀ ló wò. ta ni ìwà náà mọ̀ pé ìmọ́lẹ̀ ló tàn. Àbíkẹ́ mo ń lọ sí ohun tí bàbá mi ṣe nílò. èmi àti olè ní ìkọ̀kọ̀ papọ̀ mọ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ṣàòkè pé nǹkan kò lè ṣe é tóró ti níyàwó òde ti bímọ tiẹ̀ ẹ̀mọ́ ẹ̀ kó yá yín lẹ́nu pé gbogbo ẹ̀ ni mo mọ̀ nígbà tí Bídèmí ṣàlàyé fún mi mo ṣèlérí fún pé mi ò ní bí ẹ mi ò dẹ̀ ní fi ṣèwàwù sí Bísọ́lá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́rara yá mi lò mo fi pé wàwù sí i Bísọ́lá tí ó dáríjì mi ọ̀rẹ́ mi dáríjì mi Ọláyíwájú fún mi lọ́wọ́ ẹ̀ mo fẹ́ yín méjèèjì fúnra yín gẹ́gẹ́ bí lọ́kọláya kò sí ẹnikẹ́ni tó lè yàmúlẹ̀ mi àtòrìṣà bí kò ṣe sí ẹnikẹ́ni tó lè yàmúlẹ̀ yín méjèèjì. ẹ rójú ayé báyìí àbẹ́ẹ̀ rí ẹ̀yin èèyàn mi àṣé àṣìwèrè èèyàn nípẹ́ nìkan ò sí gbogbo wa lájọ ń bẹ ará Èkó Lagos dákun mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí dáadáa kẹ́ ẹ gbọ́rọ̀ ẹnu mi o etí inú ńkọ́ ńlẹ́jọ́ lò ó ṣé ẹ ráyé tẹ́ ń rí kì í ṣe tẹnìkan mọ́ o Olódùmarè tó dìídì dá gbogbo wa sí àyìn ọmọ tí ń ṣe àwọn mùsùlùmí nínú ayé àwọn kìrìsìtẹ́nì àtàwa ẹlẹ́sìn kan àbáláyé Olódùmarè lọ́jọ́ dàgbà. àbẹ́yìn rò pé agbára lọ́wọ́n ọ̀ka kọ́kàn sí wa lẹ́lẹ́sìn kan náà ó yẹ nítorí ẹ̀ ń kọ́ ẹ mọ̀jà jíjà gbilà mọ́ ẹ mọ̀jà mọ́ gúnra wa mọ́ ẹ jẹ́ ká gbà ń kọ́ pé Olódùmarè ní í ṣe ọlá rẹ̀ bó ti wù ú tó ṣe wá lẹ́lẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ká mọ̀ wá rántí o ẹ̀yìn àwọn mùsùlùmí wọ́n pé ń bẹ́nu Kùránì wọn pé gbogbo wa pátá ńlá ṣèṣirò lọ́jọ́ àgbéǹde ọwọ́ ajẹ́rú àbòjú òótọ́ ìbẹ́nu ìwé àwọn kìrìsìtẹ́nì náà wọ́n ti ẹ̀kọ́ tí wọ́n lórin ni ẹjọ́ ń bẹ lọ́rùn o àròdàkẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ ẹ mọ́ sí ká láyé torí àmì rọrùn ẹ mọ́ sí ká láyé o torí àmì rọrùn tá a bá ti débòde àhóròjọ́ ẹ rí ibodè kan wà tí gbogbo wo dùn sí tá a rojọ́ o
lọ́jọ́ àgbéǹde lọ́dọ̀ àwọn mùsùlùmí o ọjọ́ ìdájọ́ lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì o ẹ mọ́ gbìjà ọlọ́run ò ṣe gbèǹjà o láàrin èèyàn méjì tí wọ́n bá ṣèmùlẹ̀ ẹlẹ́rìí ń bẹ o tàwa lẹ́lẹ́rìí ọ̀hún olódùmarè ọba ọ̀gá ògo tó dá gbogbo wa ńlẹ́lẹ́rìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí wọn á pé ẹ mọ́ jàǹbá àmọ́ náà o tọ́rọ̀ bá ti dẹ̀yìn èèyàn pọ̀ kó ń kálukú pé àdéhùn rẹ̀ torí ijó eégún dalẹ̀ láṣọ kálíjú eégún ijó èkó ló dalẹ̀ ló sùn sókè èèpẹ̀ ijó òòṣà dalẹ̀ lakọ̀ lápábì fún òòṣà mọ́ ẹ mọ́ dalẹ̀ ara yín o ẹ̀yin bàbá mi ìwọ mú ìyàwó rẹ mọ́ bínú ẹ mú rí Olódùmarè ó sọ̀rọ̀ yín nílé ṣe é gbọ́. eégún ayé o èsì bọ́ ọ̀run o àti ọjọ́ o àti ìwọ̀ oòrùn yínníyínní gbígi ọgọgọ rúmọrúmọ ẹlẹ́bẹ̀bí ayé o alágbàwí ọ̀run o. ọ̀rọ̀ iyọ̀ kọ́rọ́ mi ọ̀tá ló lè tú. gbẹ̀gùn kan pẹ̀lẹ́ ta ló lè sọ bó bá kàbàjà ta lámọ́ àfàmàwò máa lórí àfọlọ́run àmọ́ a ò ní bọ́ sọ wá bínú ẹni má jẹ̀mú o má jẹ̀mú o. ilé ayé kún fún àríkọ́gbọ́n ẹgbọ́n ta ló lè mọ rírọ́ àfẹ́ni ọlọ́run bẹ̀rẹ̀ yìí fún ọ. orí wa ò ní gbà bọ́dẹ̀ o ayé nìkan ni. bẹ́ẹ̀kú kan pẹ̀lẹ́ ta ló lè sọ kọ́ pẹ̀lẹ́ ta ló lè sọ ta ló lè sọ pé kúrò ní àfọlọ́run àmọ́ àfẹ́lọ́run lọ sọ wá bínú ẹ̀ àfọlọ́run náà má jẹ̀mú o má jẹ̀mú o má jẹ̀mú o. táfà ò sinmi ṣóhun tàbí ló fògùn àbóhun tá mọ̀ ta ò kọ́ bí ara sí káyẹ̀fì ni ohun ọdún bá dé kò ríta mọ́ ṣóhun lọ̀rọ̀ iyò báyé bá ti já oníṣòro sí mọ́ tá ló lè tú. gbẹ̀gùn kan pẹ̀lẹ́ ta ló lè sọ ló bá fẹ́ máa jà.